Is what we are saying. Well, already celebrating the victory of Asiwaju Bola Ahmed Tinubu. Torí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà we're going to celebrate it come February 2023. So, like I said earlier, we are celebrating, we are not canvassing. And what we are doing here today is just to ensure that our Yoruba man, a Yoruba man to the core, take over the affairs of Abuja. And by and large, you will have seen what Asiwaju Bola Ahmed Tinubu have done in Lagos when he was the governor of Lagos from 1999 to 2007. His track records are there for people to see. So we are here today to endorse him as a group. Honorable Deputy Chairman, sir, you will permit me to say this, that the first group in Ekiti State to formally endorse Asiwaju Bola Ahmed Tinubu is Yoruba World Congress. I've not seen any group of such that has formally endorsed Asiwaju Bola Ahmed Tinubu. And it may interest each and every one of you sitting down here is that we are doing this in total support of this great man. It is not as if we are being funded by the party executives or the Presidential Campaign Council. We are only doing this passionately because we love this great man, because we want the betterment of this country to favor us all. And if you can see here, seated here today, we have the presence of farmers on Wagbe. We have the presence of vigilante. We have the presence of student teachers. We have the presence of Isheshe. We have the presence of road union workers. And these are the people that love Asiwaju deeply, and they are ready. I could remember the time I was visiting each and every representative of each group that are seated here. They all told me that if it is Asiwaju matter I have come to discuss with them, that I should just go. That is an easy ride. You know, it gives me that confidence that victory is certain for Asiwaju Bola Ahmed Tinubu. And as a Yoruba man, because me koro mi gunju, we have to think deeply. Agbọ́dọ̀ ronú. Ìrònú tí mo fẹ́ ká ronú pé if we have someone like Buhari that is just finishing his term in office come May or June 2023, if you can look at it, we have a southern man, which is Peter Obi, and we have Atiku Abubakar. I'm not here to say they are not good. They have the best, looking at the pedigree, looking at their profession, looking at what they have done to their communities. They have what it takes to lead this country. But as a Yoruba man, we have a better man that we must take ownership of, which is Asiwaju Bola Ahmed Tinubu. So if you are living here today
if there's anything you want to take away from here, is the fact that you need to go home, go to the nooks and crannies of each of your community and start preaching the gospel that Asiwaju has won the election. And I know as you do so, have it at the back of your mind that it is the Yoruba development. The development we are talking about today is for each and every one of us. It's for the unborn children that someone like your younger ones, your children, we have a story to tell. It's a story that needs to be so passionate that Yoruba can never be secluded. When I know affirmatively that between now and next year, after the election, if you could see what we have written so far, kí ni ohun tí Yorùbá fẹ́? What Yoruba wants, kí ni ohun tí Yorùbá fẹ́? Tẹ́ bá kà nínú ìwé tó fún wa pé nǹkan gidi ni Yorùbá ń béèrè fún, kò ṣe pé à ń béèrè pé a fẹ́ ya kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan tá à ń béèrè fún ni kí Yorùbá kí ilẹ̀ wa kó lè máa tẹ̀síwájú. What we are clamoring for is the development of Yoruba, and I know we cannot do it alone. As a group, we need each and every one of you supporting this cause. And that is why you are here today. I am here today. The APC representative, the APC chairman, the APC deputy chairman, they are here today because tá a bá mú ọ̀rọ̀ Yorùbá, tá a bá mú lọ́kùnkúndùn, development yẹ ó máa rí bákan. And òṣèlú tí àwa gbọ́dọ̀ máa ṣe ń sìn, òṣèlú ìdàgbàsókè ni, kò ń ṣe òṣèlú jẹgúdújẹrá, kò ń ṣe òṣèlú ká pààyàn, irọ́ nǹkan la fẹ́ ṣe. The message is there, the subject is there, the material is there. What we just need to start telling people is that ẹ má sọ ìbò yín dànù, ìbò Yorùbá lélẹ́yìí, bó ṣe máa ń sọ Yorùbá ló kàn, Aṣíwájú ló kàn, èmi náà ló ṣe kí ni, èmi ló kàn. Mo máa ń sọ nǹkan, mo ní ire tó ń bọ̀, ire Aṣíwájú tó ń bọ̀ yìí, ire kàbìtì ni o. Tí bá ti ní ire wa, ẹ máa ní ire kàbìtì, ire wa, ire kàǹkà ni o. Mo jẹ́ mọ̀ kí tó wá máa dé tán, kò ní fi ilé àtọ̀nà yín náà kò ní filẹ̀ lágbára Ọlọ́run. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá lè ní. I really appreciate each and every one of you for coming to this program. And I hope as we continue, because there's still going to be a general overview after my welcome address, so that you can know what we have been doing so far, what Yoruba World Congress have been agitating for, and I know that you will enjoy it, and you will be glad that you came for this program. Bàbá wa tó ń sọ alága Yoruba Congress ìtòpin ìpàdé yìí lónìí, àwọn ni engineer Tajudeen Rahim. So a kàn fẹ́ take advantage ayélujára ká gbọ́ lẹ́nu wọn fúnra wọn ni, ṣùgbọ́n dàbí ẹni pé ẹ̀rọ ayélujára yẹn kò lùjára lónìí. So wọn sí ní Nàìjíríà, London náà wà. So ọ̀pọ̀lọpọ̀ lè máa wò ó ní ìdí tí a fi ń gbé fọ́nrán síta, wọn sí Nàìjíríà rárá. So ohun tí wọ́n ní kí n gbìyànjú láti sọ fún wa ni pé kán jẹ́ ká mọ ẹgbẹ́ Yorùbá wọ ohun tó ń ṣe bó ti jẹ́. Bàbá ò sí nílé, bàbá náà wà nílé àbí. So mo ní kí n dárúkọ àwọn àgbààgbà kan tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn kó tó di wípé àwọn náà tún gbé olóyìnbó ń pè ní baton of leadership, kó tó di pé àwọn náà continue. Òun náà ń gbìyànjú láti sọ fún àwọn tí dárúkọ àwọn àgbààgbà kan síwájú wọn kó tó di pé ọkàn yìí ó tún sún kàn wọ́n gẹ́gẹ́ bí olórí. Bí tí wọ́n bá dé nìyẹn tí Yorùbá World Congress ó dúró gẹ́gẹ́ bí umbrella fún gbogbo ọmọ Yorùbá. Wọ́n ní general overview ànígbà wà lákòókò, umbrella ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá, olùgbèjà ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá, àǹfààní ńlá ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Ó túmọ̀ sí pé tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá wà nínú ìpàdé yìí lónìí, Yorùbá World Congress ó wà fún ọ,
ò bá iṣẹ́kíṣẹ́ tó bá ń ṣe ò bá máa jẹ́ mẹkáníìkì ni oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ ìjọba tó bá ti jẹ́ ọmọ Yorùbá ò qualify láti di ọmọ ẹgbẹ́ Yorùbá World Congress. So àǹfààní sì pọ̀ púpọ̀ nínú ẹgbẹ́ yìí ṣùgbọ́n a lè máa ṣe àlàyé lónìí nǹkan la bá wá ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ jẹ ní ara àwọn àǹfààní yìí tó wà nínú ẹgbẹ́ Yorùbá World Congress coordinator Ekiti state àwọn ló wà ń bí ẹjọ́ ẹ rí wọn kẹfọ ìkúrúkọ sílẹ̀ fún wọn wọ́n ṣàlàyé fún yín síwájú sí àǹfààní pọ̀ púpọ̀ tó bá wà anywhere in the world ní Yorùbá World all over Europe America ibẹ̀ náà pẹ̀ka sí tọ́dẹ̀ ní aṣojú sí Elédùmarè á ràn wá lọ. Èyí tá a sì tún péjọ pọ̀ síbí lónìí ni láti ṣe ìmúṣẹ ọ̀kan lára àwọn ìdí tí ẹgbẹ́ yìí fi wà òun ni láti máa sọ nípa láti gbé ohun tó ń jẹ́ ti Yorùbá lárugẹ tiwantiwa. So tákòókò bá tó àwọn bàbá síwájú sí ibi tó ti súnmọ́ ní ètò tó wà ńlẹ̀ yìí ètò òṣèlú tó wà ńlẹ̀ yìí ká má tanra wa jẹ rárá ó ti di wípé ọlọ́mú dá ọmú ìyá ẹ̀ gbé. Haúsá Fúlàní dìde wọ́n ní wọ́n fẹ́ ṣe Yorùbá dìde wọ́n ní wọ́n fẹ́ ṣe ààrẹ. Àwọn ẹgbẹ́ àgbàlagbà nínú Yorùbá tá a mọ̀ ní ká tẹ̀lé ṣùgbọ́n ẹgbẹ́ Yorùbá World Congress wá dìde wọ́n ní kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ pé Yorùbá ń jẹ́ anytime any day àwa ò tẹ̀lé Ìgbò kò sí ohun tí Ìgbò fẹ́ ṣe Yorùbá ọmọ ìyá wa ni àwa ò lè fọmọ ìyá wa sílẹ̀ ká ní ẹni tá a mọ̀ rí tá a gbédè wọn bí wọ́n sọ̀dẹ̀ mi ò gbọ́ ìgbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá wa tó ń ṣe ààrẹ mo lọ sí Àbújá mo ní nǹkan kan ṣe ní ọ́fíìsì Sheikh Usman Shagari Minister for Water Resources láti gate títí dé ọ́fíìsì ẹ̀ sá ni wọ́n ń sọ mi ò gbọ́ ohun tó ń wí kí ni ìdí tó sì fi ń ṣe bẹ́ẹ̀ sà torí pé àwọn ló wà ń bẹ̀ àbí tí Yorùbá bá wà ń bẹ̀ náà wà á rí i pé láti gate dé nínú ọ́fíìsì ààrẹ yẹn Yorùbá náà máa sọ ń bẹ̀ so ìyẹn kọ́ ni mo wá sọ mo kàn ní kí n kàn yà síbẹ̀ yẹn ni ohun tí mo kàn wá sọ nípa Yorùbá World Congress ni pé ẹgbẹ́ Yorùbá ní ẹgbẹ́ umbrella ààbò lórí Yorùbá ní àǹfààní sì pọ̀ púpọ̀ ẹ ṣé púpọ̀. ẹnu àwọn èèyàn wa pátápátá ìmọ̀ bóyá aṣojú àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ Christian Association of Nigeria kan bóyá wọ́n ti wà láàrin wa ń bí pastor ṣé pastor ti wà ń bí dáàdi àkókò máa bọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ló kàn àti gbé kínní wá báyìí ẹ máa bọ̀ sir. God bless you sir, thank you very much. ẹ bá mi pàtẹ́wọ́ fún bó ṣe ń bọ̀ wájú bí lẹ́yìn wọn ni à ń pe aṣojú àwa mùsùlùmí àgbọ̀rọ̀ ẹ ṣé púpọ̀ sir àti ìrètí ti pẹ́. ẹ kásán mo kí gbogbo àwọn èèyàn wa káàbọ̀ sí ètò yìí mo dẹ̀ fẹ́ rọ àkókò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa pé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ o ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà agbára Ọlọ́run ibi tí gbogbo wa ń fojú sí ibẹ̀ náà ló máa já sí o tó ṣe bí òwe ẹ̀yin àgbà tẹ́ wà níbí wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ẹlòmíì èèyàn tó jẹ́ èèyàn tiwa tó jọmọ Yorùbá tó já ṣáájú tó ṣe tẹ̀lé tó jẹ́ni tó ṣe fẹ̀mí tẹ̀ ẹni gbogbo àwọn tó ń díje tá a bá ní ká kó wọn jáde kó ní kálukú wá sọ ohun tó látẹ̀yìn wá rí ní ìpínlẹ̀ Èkìtì ń bí a mọ̀ wípé a jẹ́ ìkan lára àwọn Yorùbá tòótọ́ àwọn tó dẹ̀ ṣe gómìnà wa àbí ṣe adarí wa kí náà lè ṣe tí ìbá ṣe nípa ti Ọlọ́run àti aṣíwájú ìdí nìyí tí gbogbo àwa Yorùbá ti gbárùkù ti ẹni tó jẹ́ tiwa bàbá wa tó sọ ṣáájú lọ sí Àbújá State House ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tiwa àkókò tiwa nìyí àwa ló kàn ẹ jẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ Ọlọ́run á dẹ̀ gbà fún wa o bí a bá ṣe ń sọ fún àwọn èèyàn wa ohun tó dáa ó ń fẹ́ àdúrà
èyí tó kù díẹ̀ káàtó ń fẹ́ àdúrà. Àwa tá a bá mọ àwẹ̀, àwa tá a lè gbàdúrà, ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́lọ́run kó bá wa fi ṣíṣe é ṣe, kó bá wa fi sí gbogbo ẹ̀já sáyọ̀. Kò sí bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe máa jẹ́ ààrẹ tí a wá láti ìpínlẹ̀ Èkìtì ò ní rí bí yàn sí, tí àwa tí a jẹ́ Yorùbá tí a ò ní rí tiwa ṣe. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó ṣeé ṣe fún wa o. A kó ètò. ẹ já fún wọn látọwọ́. ẹ ṣe púpọ̀ bàbá wa ní Olúwa. ẹ ṣe púpọ̀ sà. ẹ já tẹ̀síwájú. ní báyìí ẹ jẹ́ yọ̀ǹda fún àwa Muslim community kí wọ́n bá wa ní gbólóhùn ọ̀rọ̀. bàbá wa Shehu Lalo àti àwọn àfáà pátápátá ẹ bá mi fún ọ ní àtọwọ́ bó ṣe ń bọ̀ wájú bí. sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi. ẹ bá mi sọ pé Allahu Akbar. Allahu Akbar kasira. gbogbo ẹni tí ó bá jẹ́ ọmọ Oòduà tòótọ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ọmọ Yorùbá òdodo. ká tó tẹ̀síwájú mo ní gbólóhùn kan tí mo fẹ́ sọ. wọ́n á gbọ́. mo wá ń kọ́ lórí báyìí wípé bọ́lọ́hún bá ṣe tán tó fẹ́ táyé ṣe. wàláyé ó fẹ́ tún ṣe. bọ́lọ́hún bá ṣe tán tó fẹ́ táyé ṣe. àfọwọ́tọ́ akíkanjú ayé. àfọwọ́tọ́ akíkanjú tó tọ́ láti wá ṣe rọrùn fáwọn mẹ̀kúnnù. Tinubu lolúwa rán fi wá. Tinubu lolúwa rán fi wá. Tinubu lolúwa rán fi wá. láti wá gbìjà fáwọn mẹ̀kúnnù. Tinubu lolúwa rán fi wá. a sọ pé Allahu Akbar. Allahu Akbar. gbogbo ẹni tí tó bá fẹ́ ká yóò dáa òun nìkan kọ́ ni ó jẹ́ o. tó o bá fẹ́ kí ìlú tọ́lọ́run dá wa sí yìí tó ń ṣe ìlú Nàìjíríà yìí tẹ́gbẹ́ lóòótọ́ ni wọ́n náà fẹ́ràn ìlú yìí tó fẹ́ràn kọ́ńtírì tá a wà yìí o gbúdọ̀ wá ní tó dáa fún ìlú náà. bẹ́ẹ̀ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní báyé bá dáa àwọn tí Ọlọ́run bá rán sí ìlú yẹn tí ń jẹ́ aṣíwájú bẹ̀ àwọn ló dáa o. bẹ́ẹ̀ni. tẹ́bá wá rí wípé ayé ń bàjẹ́ ẹbí àwọn tí wọ́n wà ń bẹ̀ náà. wọ́n síbẹ̀ náà ni. bàbá wa Ahmed ọmọ Tinubu bàbá wo orúkọ wọn tá a bá kọ alifábẹ́ẹ̀tì orúkọ wọn sílẹ̀ tí ń ṣe Ahmed a rí wípé aláàfin mẹ́rin ló ń bẹ ń bẹ̀. bẹ́ẹ̀ni. ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. mẹ́rin ni mo pè é jàmọ́. mẹ́rin. aláàfin mẹ́rin ló wà ń bẹ̀. mẹ́rin ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ bá lọ wo àkọ́kọ́ nínú aláàfin mẹ́rin yẹn à ń pè ní alif. bàbá wọn wo alif yẹn dáadáa a rí wípé ó tún ní adé lórí. bẹ́ẹ̀ni. adé yẹn là ń pè ní Hamzat. ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ìtumọ̀ Hamzat yẹn ìtumọ̀ alifu yẹn ó ń túmọ̀ ọba tí ń ṣe Allah. ọba ọ̀kan ṣoṣo. ẹ bá mi sọ pé Allah. Allah. àkọ́kọ́ orúkọ bàbá Tinubu àkọ́kọ́ orúkọ wọn àkọ́kọ́ alifábẹ́ẹ̀tì wọn orúkọ Ọlọ́run ni tí ń ṣe Allah. bẹ́ẹ̀ bá wá rí ọ̀dàfin kejì èyí tí ń ṣe how nínú orúkọ bàbá wa Ahmed Tinubu ẹni tí bàbá yìí bá jó kọ àwọn ànábì Ọlọ́run ni. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá wá rí míìmù tó wà nínú orúkọ wọn Muhammadu ló ń jẹ́ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. wọ́n tún wá parí orúkọ wọn pẹ̀lú dáì. bẹ́ẹ̀ni. ẹlẹ́kùn ẹlẹ́pẹ́ Allahu Akbar. Allahu Akbar. alifábẹ́ẹ̀tì dáàlì ni ibi tí Ọlọ́run bá fẹ́ lò ó fún ẹ rí wípé gbogbo ohun tó bá ń jẹ́ rúdurùdu ń bẹ̀ yóò padà kúrò ń bẹ̀ yóò padà wá di wípé gbogbo ohun tí aráàlú náà ń fẹ́ ní òpadà wá gba ìjọba ń bẹ̀ sọ́pẹ́ Allahu Akbar. Allahu Akbar. àwọn fẹ́ bẹ Ọlọ́run torí kò sẹ́ni tá a lè pẹ̀tù jọ Ọlọ́run náà lọ. bẹ́ẹ̀ni. gbólóhùn tá a máa fi bẹ Ọlọ́run ni pé yá khali khali khaliki
kálukú ẹja tẹ́wọ́ síwájú Ọlọ́run. ká tẹ́wọ́. kò sí ní tó ṣe é fi agídí gbà tọ́lọ́run bá wò bá lọ́wọ́ sí i. bẹ́ẹ̀ni. àti kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lè kájọ pawọ́pọ̀ kájọ pa ẹ̀mí pọ̀ síwájú Ọlọ́run ìgbọ́lọ́. afẹ́fẹ́ tẹ́lẹ̀ sí Tinubu. kásọ̀bọ́lọ́run pé àwa ló kàn. pé àwa kò ní. àbí ta ló kàn jẹ̀mọ́. àwa náà ni. sọ pé àwa ló kàn. torí ọlọ́yin ẹni tọ́lọ́run bá ń bẹ lẹ́yìn ẹ̀ kì í bẹ̀rù. àwa máa bẹ̀rẹ̀ ń pé yá kálí kọ́lí kálí kì. ẹni kì í. yá Rabbal ibadi wa náà. Ọlọ́run ìwọ ló bá tá à ń pè ọba tó dá bàbá wa Tinubu tó rán níṣẹ́. à ń pè wọ́n Ọlọ́run ọba náà. ọba tó dá ọmọ sínú ìyá rẹ̀. lásìkò tó bá wà nínú ìyá oúnjẹ gbígbóná Ọlọ́run òjò ń nira oúnjẹ tútù Ọlọ́run òjò ń nira ọmọ wà nínú ooru Ọlọ́run ò jẹ́ kó mọ̀ nira nínú rẹ̀. ọba yìí la wá ń pè fún bàbá wa tí à ń torí wọn jókòó lẹ́nu wípé ipò tí wọ́n fẹ́ dé ni ọlọ́ba mú wọn débẹ̀. àmín. tọ́jú kọ́lá fún kọ́lá sẹ́yìnkì tẹ̀sí ìhàdí òní. ọlọ́bílá ilaha illallah. la ilaha illallah. ọlọ́bílá ilaha illallah. la ilaha illallah. ọlọ́bílá ilaha illallah. la ilaha illallah. àwa ń kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ wà níjòkó yìí àti gbogbo ẹ̀yin ìyá wa à ń kí gbogbo àwa táyà ń jẹ́ ọ̀dọ́ ní àárín wa. Ọlọ́run wa bẹ̀ ọ́ wọ́n lábẹ́ àlẹ́ lòmíì tó ju Ọlọ́run lọ wọ́n lẹ́ gbé wọn là ń pè ní kọ̀rẹ̀ ìwọ là ń pè ní gbangba. Ọlọ́run wọ́n lá àgbéṣe bàbá yìí Ọlọ́run wọ́n lá ìwà tí ń ṣàmì àdúrà tọ́lọ̀ fún bàbá wa Ahmed Tinubu àfi bẹ̀ lọ́run gbàgbọ́ wa ní pé tó bá débẹ̀ ayé á rọrùn Ọlọ́run dákun jẹ́ ká yóò rọrùn fẹ́ni kankan wa. àmín. àtẹ̀mí àtẹ̀yìn ọ̀rọ̀ wa ò ní jẹ́ nira. àmín. àdúrà wa Ọlọ́run jẹ́ àmín. bá mi ṣe amínà mẹ́ta àmín àmín. àmín. a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. amana rasulu. ẹ máa ṣàmì àmín 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 wa malaikatihi wa kutubihi wa rusulihi àmín. àkọlù sẹ́yìnlá àtọ́ àgbàlá ìfúra àtàrà ọ̀bàlá wà ilé ìjọba ìmọ̀sí. ẹ̀dá níbi tá a dé yìí gbogbo wa ẹja dìde sórí ẹsẹ̀ wa méjèèjì. gbogbo abáyá ẹja dìde sórí ẹsẹ̀ rẹ méjèèjì tí wọ́n lè bá nífẹ̀ẹ́ ara rẹ tó o fẹ́ kí ayé tiẹ̀ náà kó dáa nílùú Nàìjíríà yìí nílẹ̀ Oòduà yìí tó o bá tẹ̀ nílẹ̀ Yorùbá tó o bá torí Tinubu dìde bẹ́ẹ̀ni torí ara rẹ dìde tó o bá torí Ahmed ọmọ Tinubu dìde ìwọ náà torí ara rẹ dìde sọ pé torí èyí torí ọ̀la kọ́ láàyò kàlífù láàyò bá wá dàrí ẹ̀sìn ìwọ náà sọ tó wù ọ́. gbogbo tó o bá fẹ́ tó o lè bọ́lọ̀ ń sọ tó àìsọ bẹ́ẹ̀ ní kankan bọ́lọ̀ ń sọ. bọ́lọ̀ bá rẹ sọ̀rọ̀ láàyò kàlífù láàyò nàfọ̀sánì ìlàwùsíà láàmà kásábàtì wà lẹ́yìn àmà kásábà rọ̀bànà látú àkísínà ìnàsínà àwàgàtọ́nà rọ̀bànà wàlátàmìlì àlàyéná ìsirọ̀ kàmá àmàlítà wàlà lẹ́dínà mí kọ̀bùlínà rọ̀bànà wàlátú àmìlínà máa látọ̀ bàbàlà bìí wàfúwànà ìlànà wàhámúná àlàlùkò màwùláwà fáṣùrìnà àlàlùkò màwùláwà. sọ pé àdúrà mi Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má ṣe pa wọ́n lẹ́kún. àdúrà mi Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán ṣe pa mí lẹ́kún. bá mi ṣe àmínà lẹ́ẹ̀kan náà. àmín. bá mi ṣe àmínà lẹ́ẹ̀kan. àmín. ẹ ṣe àmínà kókó mẹ́ta. àmín. tìrẹ la ṣe lónìí o ọba ayé ọba ọ̀run ọ̀kan lónìí ọ̀kan lánàá ọ̀kan títí ayérayé àwa fẹ́ bá fún ẹ lónìí nǹkan tá a bá ti sọ lónìí kọ́ bá mu lọ súlé àṣẹ o torí kọ́ ọmọdé bá tọmọ ṣẹ mú ní awọ ọṣẹ bí àgbàlagbà bá tọmọ ṣẹ mú ní awọ ọṣẹ kóṣẹ ẹ̀tàn ló gbà ọlọ́ṣẹ wọn bá ti sọ lónìí kí bá mu lọ súlé àṣẹ o ẹ
ẹ ṣé gbogbo èèyàn tó wà níbí orí yín ò ní burú ẹ ní bọ́dí burúkú lọ sílé o orí ayọ̀ ní abálọ́sùn lérè o ẹ ewúrẹ́ kọrin kan ìwé ká ṣe kọ́ ọmọ Èkìtì láyà owó bọ̀lú gbẹ́dúnú gbọ́ bọ̀lú ọ̀dẹ̀ dúnú ọ̀dẹ̀ ẹsẹ̀ ló bá mi dùn yẹ bàbá mi ìyẹn ni ti Tinubu Yorùbá ló kàn àwa ló kàn èmi wọn ló kàn orí burúkú ò ní kàn wá o ìjọba Tinubu tó ń bọ̀ níta yìí àjọròjú ṣe ni àjẹgbádùn bẹ́ẹ̀ àjèrè bẹ́ẹ̀ àwọn onílẹ̀ ń bẹ lẹ́yìn ẹ o mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi tó ti sọ̀rọ̀ àwọn bàbá mi nínú Olúwa nínú ti Kìrìsìtẹ́nì àwọn bàbá mi nínú Olúwa nínú ti Mùsùlùmí àwa ti ṣẹ̀ǹbáyé àwọn náà la gbà àwọn náà náà pè yìí á jẹ́ kó ṣe é ṣe fún wa lágbára orí ọkùnrin lágbára orí obìnrin torí méjì tó lọ́n dá sílé ayé nìyẹn àṣẹ Olódùmarè ni á jẹ́ kí Tinubu débẹ̀ kò ní bọ́ lọ́wọ́ ẹ o àfọ̀nìkọ́bá rè mẹ́ẹ́jẹ yọ àfọ̀nìkọ́bá ti jí kéèjé kó kéè mọ́ mi ní yóò wí ọ̀rá níwú báyìí Haúsá múyà jẹ́ ayẹyẹ jù ọ̀pọ̀ jù àmẹ́yẹmí Yorùbá tó ti sọnù ṣùgbọ́n náà ajá bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run gbé ní dìde Ọlọ́run gbé bàbá wa Tinubu dìde olùkọ́ ẹrú ó mú wa lọ sí ìlànà òtítọ́ ká lè kúrò lóko ẹrú ṣé yẹn ò tọ́pẹ́ fún wa ni ṣé èyí ní tọ́pẹ́ òrìrà ní burú o òrìrà ní kó àdúrà o lágbà Olódùmarè lẹ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe ní gbogbo àgbáyé lágbára Olódùmarè lágbára kábíyèsí ọ̀nìrìṣà lágbára ọba lẹ́sọ̀ Ọbàtálá lágbára ọba àlàgbáyé lágbára orí kọ̀ọ̀kan àti mùsùlùmí o àti kírísítẹ́nì o àti ṣẹ̀báyé o Tinubu adébẹ̀ o Ọ̀rúnmìlà ó sọ̀rí ni mo jẹ́ ó sọ̀rí náà mi ọ̀nà kọ̀rọ̀ṣálà kò mí ní mọ́tọ̀ mo wá tọ̀nà títí mo dé lọ sọ́ọ́gísọ́ abùkẹ́rì mi àmì sọ́nà ẹ̀gbá lórí ó rà á mi sọ́nà ẹ̀lẹ́lẹ́kù ọ̀rẹ́sọ̀ ọdún kọ ọ̀pẹ̀ka ìṣọ́n bí àgbọ̀dẹ̀gùn Tinubu adébẹ̀ o oṣù oríran lè kọjá yìí àdébẹ̀ Ọ̀rúnmìlà tí wọ́n ìṣàgbọ́ gbígbó ń dá korowó ọ̀dọ́ nínú gbóròmọ̀ ọdún kọ Ọ̀rúnmìlà ọba ọkàn lẹ́nìí eléyìí tí bá tún wọ́n ají Tinubu débẹ̀ Olódùmarè bá yẹjú rẹ̀ sẹ́yìn Tinubu adébẹ̀ o kọ́ bá ti débẹ̀ àtú àlọ́ra o àtú lé lọ́ra àtú ọ̀nà lọ́ra àtú oko lọ́ra àtú lé lọ́ra gbogbo àwọn arìnrìn àjò àtú ọ̀nà lọ́ra kẹtẹ́rẹ́ kẹsùn abẹ́rẹ́ sí rèrè adara fún wa o Ọ̀rúnmìlà ní kakọ kada lọ́wọ́ kátó wá tẹ̀ nílẹ̀ ìbò gudugudu létí àtẹ ìlàsà babaláwo fẹ́fẹ́ gbé lọ́gbà kó sọ bàbá lẹ́yìn wọn àti gbáyé olè jàrí Ọ̀rúnmìlà kó bá lẹ́bọ̀ kàn yàn Ọ̀rúnmìlà rúbọ ẹ̀ tẹ̀lẹ̀ lẹ́jẹ̀ Tinubu ti yá rúbọ tiẹ̀ lónìí abẹ́sẹ̀rẹ̀ jàrí ẹ̀lámígìrì kan máa jẹ́ ká má bàjẹ́ rí o abẹ́sẹ̀rẹ̀ jàrí torí gúlùgúlù máa ṣàwọn lọ́dẹ àgbáláyé àkàlàmọ́ máa ṣàwọn lọ́dẹ àgbájà awolé awòde gúlùgúlù ṣàwọn lọ́dẹ àgbáláyé kó tá à ń pẹ́ fá àkàlàmọ́ ṣàwọn lọ́dẹ àgbájà lọ́kọ́ tá à ń pẹ́ fá awolé lọ́kọ́ tá à ń pẹ́ àwọn ẹlẹ́yẹ awòde lọ́kọ́ tá à ń pẹ́ sọ̀dọ̀rà àdó ti Tinubu o Tinubu adébẹ̀ 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 adi president wa lórílẹ̀‐èdè Nàìjíríà Tinubu adi president wa ọ̀nà bá ti wí àṣẹṣẹ ọ̀nà ẹ̀ aṣojú rẹ̀ o rẹ̀ Tinubu kẹ̀ bọ́ lójú ọ̀nà aṣojú òmìnira o
èmi rẹ̀ lájẹ̀fà bẹ́ẹ̀ o èmi ìdòwú ọmọ òdò arífálò èmi rẹ̀ lájẹ̀fà Tinubu o àmẹ́jẹ̀ra ṣètùtù Nàìjíríà o àtú wà lára o àtú wà lára o ẹ pọ̀rìṣà ẹ pọ̀rìṣà. Mo kí gbogbo èèyàn pé ẹ káàbọ̀ sí ìpéjọpọ̀ yìí. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Orúkọ mi ni Johnson Ọláolúwa Fọlárin. Mo fẹ́ sọ̀rọ̀ on behalf of the youth and at the same time mo dẹ̀ tún fẹ́ bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ náà because àwọn tó wà emotional jù ní gbogbo àwọn ọkọ̀ tá à ń ṣe yìí a discover pé àwọn ọ̀dọ́ wa náà ni because gbogbo eléyìí please take it back this and that adìlẹ̀ fi máa rí ọmọ Ìgbò adìlẹ̀ fi máa rí ọmọ Ìgbò tó jẹ́ pé wọ́n á sọ pé bóyá because of kinní kan àbí kinní kan à ń support everybody wọ́n dúró ti èèyàn tí wọ́n ní but ó wá surprise mi nǹkan ìyàlẹ́nu ni pé even ní orí bóyá Facebook ni o àbí gbogbo ibì kan o àwọn ọmọ Yorùbá àwọn la máa ń rí tó pé ọkàn máa ń bú kíni bóyá Tinubu jù a host of things as in ọkàn máa sọ pé Tinubu lélẹ̀ ìgbà wo la fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n ní kó gbé ọkọ̀ fún aṣèrè wọ́n ní ẹ̀yẹ Èkìtì ìyá Èkìtì bó la ṣe sọ ìyá àkàtà rẹ̀ la ṣe kíni la kọ́ sí but why is it that our Yorùbá buy into that ó ṣe ni láàánú pé àwọn Yorùbá àwọn la máa rí níbi ní forefront ká máa sọ pé Tinubu ti ṣe kinní kan níbì kan ó jí owó Nàìjíríà because I used to argue a lot you understand because kò sí ọ̀tí mi lè bá argue even kí n rí àtìkù báyìí mo máa bá argue because I think there was this time tí Tinubu lọ London tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ó grant interview kan pẹ̀lú I think BBC wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé tí ò bá dìbò fúnra ẹ̀ pé òun ló lè dìbò fún nínú Peter Obi àti Atiku ó lè fún yàn kankan nù wọn wọ́n ní kí ni reason ó ní because they are not competent and why are they not competent òótọ́ ọ̀rọ̀ ló ń sọ wọn ò competent because tó bá ní ọ̀tọ̀ ẹ pé ó ti jàjàgbára fún nǹkan tí gbogbo wa enjoy yìí nínú Tinubu ni ibo ló bí wa because I used to ask a lot of people because tí n bá yàn argue because I used to be so fierce tí n bá yàn argue tí n bá ti try kí n educate ẹ tó gbọ́ máa embarrass ẹ mú yẹn ṣe tèmi nìyẹn so in fact I used to ask them pé on the premise of pé okay even gan kákan ní pé okay o Tinubu o akànmú as a neutral person àmọ́ Àtìkù as a neutral person this is democracy àwọn wo náà ti jà àwọn wo náà ti jẹ̀yà nítorí nǹkan tí gbogbo yín wá ń kí orí sí yìí like aṣíwájú Tinubu sọ kínní kan pé ìgbà táwọn ń jà kiri fún nàdẹ́kò gbogbo ẹ̀ pé kọ́sítọ́ọ̀mù ṣìnìkìní wà ń gbà yẹn Alisa Atiku ibo lòbí wà ń gbà yẹn wọ́n ń ṣe bísínẹ́sì tiẹ̀ but èèyàn tó yẹ pé ó ní bísínẹ́sì èèyàn tó yẹ pé ó fún iṣẹ́ gidi ṣe understand multinational ni ó ti ṣiṣẹ́ gbà yẹn but bí n pé ìfẹ́ tó ní sí àwọn èèyàn tó ní sára ìlú he stood his ground and he waged a heavy war if against what against the military rule and then why not abadẹ mọ àmà understand pé èèyàn tó bá ní effrontery àti dìde kó ṣe kíni kó wage war against the military ẹni ẹ ṣe kíni ó fẹ́ para ẹni but he stood his ground in spite of all ó stand his ground there he committed a lot but now ó wá dìgbà tó ẹ pé ẹ kó jèrè ẹ báyìí ẹ wá sọ pé ẹ his shoulder is this please I stand to be what I stand to be corrected and I can defend this anywhere pé Tinubu is not old mo ka kíní kan ọmọ Igbo kan ló kọ ní I think Sky Trend News mo wà níbì kan ọmọ Igbo yẹn kọ ó lóun bí lípè báwọn ṣe máa ń sọ̀rọ̀ Tinubu pé èèyàn tọkàn máa ń dì lọ́wọ́ mú nìyí ó ní bọ̀ ìgbà tó wá visit East ó ní gbogbo nǹkan tọkàn sọ ó ní kò ọkọ̀ sóhun ó ní nǹkan tó wọ́n observe ní pé òun ṣàfẹ́ rí ibi tá ti dìímú ibi tá ti ṣubú ó ní bọ̀ tó ní òun discover pé he is more stronger than àwọn ọgọ́ tó parure pé wọ́n pera wọn ní ọ̀dọ́ ó ní because nǹkan tó ṣe ó nínú bí òun pé as old as this man is pé òun attend sí gbogbo àwọn èèyàn àwọn youth àwa attend sí wọn ó lóun kọ́ expect pé a kàn sọ̀rọ̀ sí wọn díẹ̀ ni
tá ṣe kíni tá free wọn ó ní bọ̀ ó ló ti yẹn engage wọn jù ó ní bóyá dàbí wọ́n lòru ó lóun gan tó ń jẹ́ ọ̀dọ́ ó lóun ti ń kún òun ó lóun discover pé máa yí ìdẹ́sì dúró ó wà tẹ́ sáwọn èèyàn ó lóun expect pé bóyá kọ́ ni kó máa lọ hotel àbí nǹkankan ni ó ní ó wà tẹ́ sáwọn èèyàn di àárọ̀ yẹn ó lóun kọ́ expect pé bóyá ibi tó bá ó ló ṣì ń attend sáwọn èèyàn lọ ó lóun wá sọ pé no this man is not it pé gbogbo àwọn kan táwọn èèyàn ń sọ ń pa ẹ́ pé bẹ́ẹ̀ is too old is this is that kò séèyàn tó wà lé ayé yìí mo ń sọ fún yàn kan pé ìwọ tó bá ti ní Tinubu ti yóò nǹkan tí máa sọ fún ọ tí máa fi embarrass wọn tí bá ti educate wọn tí wọn fẹ́ gbà máa níjọ bá mi ya picture èèyàn tó bá tó èjì ní Tinubu nínú ilé yín nínú oko yẹn ẹ send ẹ sí mi ẹ jẹ́ ká compare òun àti Tinubu káwọn èèyàn tó strong jù ẹgbẹ́ Tinubu tó bá wà nílé yín ẹ ya picture wọn ẹ jẹ́ ká rí tó bá ní pé èèyàn enjoy grace of God ẹ̀ṣẹ̀ kọ́ o Tinubu is only enjoying the grace of God. And at the same time ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tó bá ń sọ pé youth our youth ni mo fẹ́ bá sọ̀rọ̀ I am saying this so that we can go back to our respective destinations láti mú ìròyìn yìí lọ bẹ̀ ni because of the argument is simple it's so simple tó bá sọ pé youth empowerment at least Tinubu was governor I think 1999 to 2007 right now ẹ jẹ́ ká ṣì wo èjì àwọn Fáṣọlá dìsìn Ifá Ọ̀ṣínbàjò ńsìn ẹ calculate iye years tó ti wà láàrin ibẹ̀ yẹn sínsìn ẹ yọ kúrò ní èjì tó wà báyìí so bí Tinubu ṣe wà yẹn is youth engaging understand ó máa engage youth gan youth ó ló engage youth jù now the pain the Nigeria I mean Ifá is currently experiencing the pain to our development progress and freedom I want to say is insecurity you understand now ẹ jẹ́ ká argue kíní yìí wò tálẹ̀ believe pé ó lè kọ́ọ̀bù insecurity láàrin Àtíkù Peter Obi àti Tinubu tabawa ní Tinubu ni kí ni argument yẹn the argument is ngbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ń ṣe president of Nigeria ngbà tó epo sọ pé ngbà tí odi town I think in Bayelsa state right sir wọ́n fún ní iṣu gan wọ́n máa ń bọ́ǹbù àwọn pipeline gbogbo ẹ̀ ó kàn wò ní pé báwo máa jẹ́ military kìíní táwọn eléyìí kan máa fẹ́ sọ̀rọ̀ àwọn di kíní mọ́ mi lọ́wọ́ ó ṣe kíní ó wọ́dà pé ìbàjẹ́ ìdíyẹ olóhùnfẹ́ rí nǹkan ẹlẹ́mìí kan bẹ́ẹ̀ wọ́n clear odi town she understand he was able to do that simply because of what kò wá láti bẹ̀yẹn ni o tó yẹ kó wá láti bẹ̀yẹn ẹ̀ sà aráàlú ẹ̀ kan wà ń bẹ̀ but ó kàn wò ní pé òun wá láti bẹ̀yẹn insecurity yẹn gan ni mo fẹ́ ká address pé Tinubu òun ló lè ṣe kí ni the current condition we are in Nigeria the only solution to that is Tinubu kí ni reason ni pé Tinubu is a Yoruba man Atiku it is quite obvious and it is evident and the evidence is a priori so it's not prone to any criticism pé Atiku will never give an order pé go and clear my people tàdé mọ̀ pé àwọn people àwọn náà pose danger sí kíní Nigeria so we will never stand anywhere and tell you pé ẹ lọ síbi kan báyìí tàbá mọ̀ pé àwọn kíní kan wà pẹ̀lú bandit wa clear wọn kò lè clear wọn o torí pé kíní yẹn we all know pé àwọn tó wà behind there àwọn tiyẹn látọ̀dọ̀ kíní ni Àtíkù nìyẹn banditry iswap àbí kíní kan látọ̀dọ̀ ẹnìyẹn látọ̀dọ̀ Obi ESN wọ́n ti ń pààyàn wọ́n ti ń ṣe Obi will never tell you pé ó yá kán ọ̀dà àwọn kẹ̀lú soldiers ó yá ẹ lọ pa àwọn kan báyìí wọ́n paráàlú ẹ̀ ni o she understand because agitators náà ni wọ́n agitators ti wà ní ọ̀dọ̀ Yorùbá nìkan ni ò ní militia understand please Yorùbá nìkan ni ò ní any militia go àwọn tó yẹ pé wọ́n ń jàjà ikú ìjàjàgbara yàtọ̀ sí ìjà ikú làwọn Igbo ń jà ESN ìjà ikú náà ń jà ìjà ikú làwọn Boko Haram ń jà ẹjọ́ ẹ sọ Yorùbá any group tó wà Yorùbá tó jẹ́ pé wọ́n wọnú ilé yẹn pààyàn so now it will be so easier fún Tinubu àti ṣe kíni kó gbàjọba yẹn kó end security because it won't be anything to him láti pé kan sọ pé banditry tó bá jẹ́ nu rúùmù yìí lẹ́wà ó yá
ẹ clear everything kò ní àdì fún láti kó dé east kó sọ pé ESN o ẹ wá kó irinṣẹ́ ogun yín lẹ̀ o mo fún yín ní a week tẹ́ bá ti kó lẹ̀ rúùmù yín lẹ̀ wà ẹ clear wọn. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kàn rọ àwa ọ̀dọ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú ìròyìn yìí lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn bíi tiwa pé Ṣèyí Tinubu o tí Tinubu bá wà ní east Ṣèyí Tinubu bá wà north ni o why tí o fi keep ọmọ ẹ̀ sí America bí and insecurity dẹ̀ wà. So he is obviously the only one tó wò pé I want to represent you people tí bá dẹ̀ ń pè yín síbi kan pé ẹ wá rí mi bẹ́ẹ̀ ọ̀tọ́mọ̀ mi náà tó bá ti wà ń bẹ̀ tí n bá ti save tọmọ mi ò save tẹ́yìn náà ó ní ìdáṣe kí ni ó ní ìdáṣe secure everybody. Ẹ jọ̀ọ́ ẹ má jà sọ pé torí pé kíní kan Tinubu ṣe governor of Lagos State not governor of Nigeria not president of Nigeria. Tẹ́ bá ló jẹ́ owó Nigeria on one premise Tinubu challenge Buhari himself pé tóun bá ti gba single contract ní ọwọ́ ẹ̀ pé kí Buhari wá síta abẹ́rẹ́ pé this issue of ó ṣe kíní olùlẹ̀ yẹn pé kíní kan ṣe ọkọ inú wọn ò dùn sí i ó bí wọn nú sóòtọ́ ẹ̀pọ̀ ti ní nǹkan kan nínú abẹ́ aṣọ ẹni wọ́n á ti expose ẹ̀ bó challenge wọn pé tóun bá ti gba $1 lọ́wọ́ yín ó lòun ná owó òun fún wọn wọ́n ní ó ti lówó jù is it a crime? It's not a crime ẹ jọ̀ọ́ ẹ kàn sáré fún mi ní 2 minutes fún àwọn ọ̀dọ́ mo fẹ́ ká gbọ́ this story fún 2 minutes ni ṣe understand mo kàn fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ni wọ́n pa arákùnrin kan ẹ jọ̀ọ́ àwọn bàbá mi ò tó pòwe níwájú yín o mi ò dẹ̀ tó sọ nǹkan tí mo fẹ́ sọ yìí wọ́n pe arákùnrin kan àgbẹ̀ paraku ni wọ́n pè ní Àjàdí torí gbogbo èèyàn tó bá ń gbọ́ wọ́n pè yàn ní Àjàdí kìíní kan Àjàdí yẹn ń ṣorúkọ tọ́mú alátọ̀run o ayé ni wọ́n ti fún yàn ní Àjàdí àgbẹ̀ ni ó kó àwọn ọmọ ẹ̀ lọ oko so bó ṣe kó àwọn ọmọ ẹ̀ lọ oko yẹn míwàá ó dẹ̀ jẹ́yàn tó ẹ̀ pé tí ò bá rẹ́ran kì í jẹun kì í jẹyán ó wá sọ pé since tá a ti rẹ́ran pa o iṣu la máa jẹ o iṣu àtìgbá kì í Èkìtì pé nìkan wọ́n wá fi kíni wọ́n fi iṣu síná ló wá ní pé kóun lọ wá ta ṣèyàn sá ló wá ní pé kóun lọ wá ta wá pé ń lọ tó ń lọ wá ta yẹn orí ọká orí ìwọ̀rú wọ́n ń jà títorí kíni títorí òkété wọ́n ń jà tó ẹ pé wọ́n ṣọ́ra wọn gidi gan wọ́n ṣọ́ra wọn gidi ó wá dúró ó observe wọn pé kí ló dé wọ́n ti ṣọ́ra wọn wọ́n ti wí kan ti ṣe èèyàn tí ò rí ẹran jẹyán ó pa ọká ó pa ìwọ̀rú òkété tó ń jà sí ó pa bó ṣe padà dé àárẹ̀ àwọn ọmọ ẹni ṣebí a ti sọ pé àgúnyán máa ṣe kíní kan ó láwọn olórí burúkú méjì yìí ó náà ti jàjàdí olórí ti kórè iṣẹ́ wọn àní jàjàdí kórè olórí kórè iṣẹ́ wọn o. ẹ jẹ́ àpàtàn fún ọ dáadáa ẹ jẹ́ àpàtàn láti wọ́n dáadáa ẹ ṣe púpọ̀ bàbá ní ká fún wọn láyé àníkù òǹbí lónìí ẹ ṣe púpọ̀ ó dé etí ìgbọ́ mi pé àwọn bàbá wa kan wà níbí tí ọ̀gá ti ṣe àfihàn wọn látẹ̀kọ́ tí a dẹ̀ ṣe wọn ò dẹ̀ bínú nítorí àgbà tí ò bínú ni ọmọ rẹ̀ ń pọ̀ wọ́n sì jẹ́ special adviser sí APC ẹ jọ̀ọ́ bàbá wa ẹ má bínú Honorable Adé Ajayi ẹ bá pàtó fún wọn ẹ má bínú sá àwọn àgbẹ̀ ti dé ẹ jẹ́ ká pe aṣojú àwọn àgbẹ̀ báyìí láti wá bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n pe àwọn bàbá wa Àríṣekọ́lá Bàǹgbọ́lá ẹ bá mi pàtó fún wọn kọ́ máa bọ̀ wọ́n tiẹ̀ ti wà ń bí látàárọ̀ ẹ má bínú sá ẹ má bínú. ẹ ṣe ẹ káàsán àjùwà ṣe o àwọn representative àwọn àgbẹ̀ ní Èkìtì as today a ti ní ọmọ ẹgbẹ́ 11,500 tá a dẹ̀ ní káàdì wọn dání láti ṣàṣojú wa nípa ẹgbẹ́ APC fún ti aṣíwájú àwa ló kàn ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa and secondly time yìí time tá ń gba káàdì ni àtọmọdé àtàgbà ẹ jẹ́ ká múra sí láti gba káàdì iṣẹ́ wa ni a nídi láti bẹ́ anybody jà àwa náà bá lọ sóko so mo fọlọ́run bẹ̀ gbogbo yín o ọlọ́run adó tiwa o àárẹ̀ rè ń bẹ̀ o
Aṣíwájú ló kàn o, àìmí ló kàn o, gbogbo wa ló kàn o. ẹ ṣe púpọ̀ sá inú wa ti ẹ̀dùn lọ́pọ̀lọpọ̀ bó ṣe bá wa ṣe ní ṣókí ní orúkọ àwa ọ̀dọ́ ẹ jẹ́ kí n pe APC youth leader mo láǹfààní báyìí láti gba bàbá wa Honourable Sunday àṣekún ẹ bá mi pàtó fún wa dáadáa. ẹ kúlé gbogbo Èkìtì ìhà o ìhókù o mo kí bàbá mi Honourable Ṣọlá Ẹlẹ́ṣin standing on the established protocol. Nǹkankan ọ̀dọ́ mi ti sọ̀rọ̀ ó dẹ̀ ń wú mi lórí nǹkankan ni màá kàn fi kún nǹkan tó sọ kí n má gbà wá lákòókò púpọ̀. Ìgbà ẹ̀kejì rèé tọ́lọ́ fẹ́ rescue Nàìjíríà ẹ̀kejì rèé láti ilẹ̀ Yorùbá dẹ̀ lọ́lọ́run ti fẹ́ rescue Nàìjíríà lẹ́ẹ̀mejèèjì. Àwọn aṣẹ́ni lórí kọ́ lórí wọn ò ní rélé iṣẹ́ lórí o wọ́n ṣe Abíọ́lá lórí òun ló fẹ́ rescue Nàìjíríà gbà tó lọ́n fẹ́ lò ṣùgbọ́n lọ́tẹ̀ yìí Ọlọ́run gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dìde Jagaban of the universe ipe láti wá gba Nàìjíríà là bó ṣe rán àwọn ànábì bó ṣe rán Jésù bó ṣe rán Muhammed bó ṣe rán àwọn àjàkàn nígbà yẹn láti wá gba ayé là lọ́tẹ̀ Nàìjíríà ni Ọlọ́run dojúkọ tó fẹ́ gbà là Ọlọ́run á sì gbà wá là o Aṣíwájú ni Ọlọ́run rán lọ́tẹ̀ yìí aṣẹ́ni lórí ò ní ṣẹ́ lórí o èmi ló kàn o èmi ló kàn o èmi ló kàn o ní agbára Ọlọ́run ìta ló kàn wá yẹn eré ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe pé mi lórí burúkú kàn orí burúkú ò ní kàn wá ire kàn wá ní Yorùbá Ọlọ́run wá fẹ́ extend ẹ̀ lọ sí north ó fẹ́ extend ẹ̀ lọ sí east oríire tó wá láti ilẹ̀ Yorùbá yìí á kárí ayé o a ní ṣìlò o ire tiwa náà aṣojú tiwa o thank you very much. ẹ bá mi pàtó fún wọn dáadáa bọ́n tiẹ̀ ṣe bá wa ṣe ní ṣókí ẹ bá mi pàtó fún wọn dáadáa ẹ ṣe púpọ̀ sá. Together we stand. ẹni à ń retí ti dé o. ta ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu di Jagaba. Ari baba o ari baba yọ. Ari baba o ari baba yọ. Tinubu ti dé o ọmọ olódò dẹ. Ari baba o ari baba yọ. Òyìnbó olóró ari baba yọ. Ari baba o ari baba yọ. Ajigbijigbi Yorùbá World Congress ló sọ báyìí wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ lààrẹ orílẹ̀-èdè yìí kàn. Mo wíire àbí mi ò wíire. Ó wíire. Yorùbá World Congress together we stand. ẹ ṣe púpọ̀ lórúkọ gbogbo àwa oníṣòwò pátápátá artisans ẹ jẹ́ kí n pe bàbá wa Mr. Olúbọdún Oyè láti wá bá wa sọ̀rọ̀ kí àwọn obìnrin tó sọ̀rọ̀ ẹ bá mi pàtó fún wọn. Mr. Olúbọdún sá. Ẹ káàsán. I'd like to stand on the executive protocol. Our daddy, sir. Lórúkọ àwa oníṣẹ́ ọwọ́ a fẹ́ sọ wípé fún ọmọ Yorùbá pàtàkì kò sọ́nà méjì o ọ̀nà kan ṣoṣo tó ti wà yìí tọ́nà ti bá wa mú sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀nkù mi ṣe sọ òun ni Tinubu kò sọ́nà míì tí a bá sì fẹ́ kí Nàìjíríà kó máa jẹ́ Nàìjíríà kó sì rọrùn fún èmi àtẹ̀yìn àti gbogbo wa Tinubu ló
ọlọ́run á fún wa ṣe o ẹ ṣe. ohun tó ṣẹlẹ̀ ni wípé tẹ́ bá rí nínú àwọn ohun tí àkọ́sórí ta kọ́kọ́ kà yẹn tàbí àlàjẹ wa àfẹnikẹ́ni nínú wa tó bá fẹ́ pa irọ́ tanra rẹ̀ jẹ ló kù o ṣe mọ̀ wípé ìran Yorùbá à ń bẹ nínú ìṣòro lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí à ń bẹ nínú ìṣòro nítorí pé orílẹ̀-èdè kórílẹ̀-èdè tó bá ti gbàgbé àṣà ìṣe àti ẹ̀sìn àwọn bàbá rẹ̀ ohun táwọn bàbá rẹ̀ fi sílẹ̀ fún tó ní wọn ò jẹ́ nǹkan kan lẹ́ni irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò lọ sóko ẹrú ìdí nìyẹn tíran Yorùbá tá a fi bára wa níbi tá a wà lónìí ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́wọ́ Èdùmàrè wípé àwa sùn ṣùgbọ́n a ò sùn àsùngbàgbé àwọn bàbá wa wọ́n léwájú wa nítòótọ́ wọ́n dẹ̀ pòwe fún wa nítorí wípé ìran àwọn ọmọ tó bá sọ lẹ́nu irú wọn wọ́n so àpò ìyàkọ́ ni bẹ́ẹ̀ dẹ̀ ni odò tó bá ti gbàgbé orísun ẹ̀ irú odò bẹ́ẹ̀ máa gbẹ ni mi nígbà wá lásìkò ẹgbẹ́ Yorùbá World Congress torí pé wọ́n ti sọ ìtumọ̀ rẹ̀ fún wa látàárọ̀ àgbáríjọpọ̀ gbogbo Yorùbá àgbáyé òun la kóra wa jọ a sì tún pè ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa wípé kẹ́ darapọ̀ mọ́ wa kí la gbé dání ètí mo kọ́kọ́ sọ fún yín lákọ̀ọ́kọ́ yẹn òun lòpó àkọ́kọ́ tá a dì mú o a gbúdọ̀ gbàgbé àṣà wa èdè tí mo dẹ̀ ń bá yín sọ yìí a gbúdọ̀ gbàgbé ẹ̀ nítorí wípé tá a bá ti lọ fi àwọn èdè yìí kó àwọn ọmọ wa eléyìí ní já sí wípé ìran Yorùbá Èdùmàrè ò ní jẹ́ ká parun so òun ni ṣé wá rí ẹgbẹ́ World Yorùbá Congress ohun tá a gbé dání òun ni wípé báwo ni ìyà ò ṣe ní jẹ ọmọ Yorùbá a ó kà pé Yorùbá World Congress YYN Yorùbá Nation Movement so a tún gbúdọ̀ sọ òun náà nítorí pé bá a ṣe ń sàn wá nìyẹn kí ló mú wa tá a fi dépò tá a dé nítorí mú wa tá a fi dépò tá a dé òun ni wípé ẹni ó bá fẹ́ parọ́ lè parọ́ o ẹ lè tanra yín jẹ o ṣùgbọ́n ṣá ipò tí ìran Yorùbá wà nínú Nàìjíríà lónìí ìyà ń jẹ wá ìyà ń jẹ ọmọ Yorùbá lóòótọ́ òun ló jẹ́ wípé gbogbo Nàìjíríà nìyà ń jẹ o àwa ò ní parọ́ o ṣùgbọ́n ṣá tìran Yorùbá yìí ó lékè nkà ẹ̀yin ẹ worú tí wọ́n lọ dánwò fún bàbá wa Abíọ́lá ìyẹn ṣojú tiwa ní o tó bá jẹ́ wípé Awólọ́wọ̀ ò bá ṣojú wa tá ò mọ̀ ṣùgbọ́n ṣá ẹ̀yin ẹ lọ worú tí wọ́n ṣe fábíọ́lá so tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ fún wa lójú wa lónìí tọmọ wa kan bá tún wá dìde tá a tún wá rí àwọn ìran Yorùbá tí wọ́n tún wá ń bú ṣe mọ̀ wípé ọ̀rọ̀ wa ṣe mọ̀ wípé nǹkan ṣe wá nìyẹn ibi tí mo ti fẹ́ mọ̀rọ̀ sọ nìyẹn ohun tó ṣẹlẹ̀ ni wípé àgbájọwọ́ la fi máa ń sọ̀yà gbogbo àwa ìran Yorùbá ẹ jẹ́ ká dira wa mú ká ṣera wa lọ́kan wọ́n ní tí ohun tí èèyàn ò bá kí ń jẹ tó bá tán ohun téèyàn ń jẹ tó bá tán ohun téèyàn ò kí ń jẹ ló kù àti wípé ẹ wá ń wá nǹkan tó jìnnà sí yín ẹ wá rí kan tó wà nítòsí yín èmi ò bá gbà wá nímọ̀ràn wípé ká kọ́kọ́ dì méè tó wà nítòsí wa ẹ̀ nì so lónìí kókó bẹ̀ tá a fẹ́ fàyọ òun ni wípé bó ti lè wù kó rí lábẹ́ bí ti wù kó mọ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká kó lẹ́kẹ̀ẹ́ sí di ọmọ ẹlòmíràn àwọn ìran bàbá tiwa wọ́n tún wá ní ẹni mi ò ṣẹ́ni èèyàn mi ò ṣe nìyàn èmi ni o àti àwọn ìjọ mi àtẹgbẹ́ tá à ń kéde ẹ̀ lónìí àní fi wé aláró lásán o bó ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún Tinubu lẹ́ẹ̀kan sí bó bá wá ku ìràwọ̀ kan lójú ọ̀run tí ẹ ní ìran Yorùbá yóò ṣe mo wá fẹ́ bẹ gbogbo àwa tá à ń bẹ níkàlẹ̀ lénìí wípé ẹ bá mi ṣàlàyé fún àwọn èèyàn wa wípé Tinubu là ń bá lọ o torí wípé òun lọmọ ìyá wa o ìtún wá sọ sítórì fún yín ẹ lè gbàgbọ́ o ẹ lè má gbàgbọ́ o nílẹ̀ Yorùbá lónìí níwájú Èdùmàrè téèyàn kí pè jẹ́ rírọ́ nídìí òṣèlú kò sẹ́ni tó tó Tinubu o tẹ́mi bá wá rẹ́ni tó tó ẹ lè náwó kẹ́ ẹ sọ fún mi nídìí òṣèlú lónìí so kò sẹ́ni tí Yorùbá lè fà á lẹ̀ àsìkò Yorùbá nation fẹ́ gba Yorùbá nation o kò dẹ̀ tí ì tó ó kù díẹ̀ kó tó torí wípé tọwọ́ ẹni ọ̀bá ìtẹ̀kù dà èèyàn kì í béèrè ikú tó pa bàbá rẹ o bẹ́ẹ̀ bá dẹ̀ wá ní nǹkan ìjà lọ́wọ́ ẹ jọ̀ọ́
ẹ má ṣe náwó sálàsè jù lójú o lówe òun ni a máa ń lùlù àgídìgbò o so ọlọ́gbọ́n ló ń jó ọ̀mọ̀ràn ló mọ̀ èyí tá à ń wí lónìí èèyàn lè yẹ̀gẹ́nu sí wa kò sí tí wọ́n lè wí o a lè sọ tán lónìí kẹ́ gbé jáde kan tó máa bú wa so àpẹẹrẹ wípé nǹkan ń ṣe wá ńlẹ̀ Yorùbá nìyẹn tọ́gbọ́n bá pọ̀ jù ó máa ń pọ̀ lọ́gbọ́n lára ni o ẹ gbádùn mi ká ṣera wa lóṣùṣù ọwọ̀ torí pé àwọn bàbá tiwa wọ́n ní òṣùṣù ọwọ̀ òun ló máa ń gbá ilẹ̀ mọ́ so ibi tá a fẹ́ sọ nìyẹn ṣùgbọ́n ṣá àwa ní dédé kan rí yín bàbá wa ẹ̀yin tẹ́ jẹ́ APC lóòótọ́ àwa kì í ṣe ẹgbẹ́ òṣèlú o ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ ni wá o ẹgbẹ́ ọmọlé ni wá o léè tó já sí wípé nínú ẹgbẹ́ wa gbogbo ẹgbẹ́ òṣèlú 18 tẹ́lẹ̀ ní òun ló ń bẹ nínú ẹgbẹ́ tiwa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lónìí àwa ń darí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa ẹ wo ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ níyì lónìí à ń sọ fún yín pé ọ̀tọ̀ lẹ́gbẹ́ ọ̀tọ̀ lènìyàn ti wá ẹ gbádùn mi ìwọ tó jẹ́ PDP àbó jẹ́ APP àbó jẹ́ CCC àbó jẹ́ UUU ìyẹn ò kàn wá o ìtò kàn wá òun ni wípé ọmọ wa ni ó dẹ̀ ń gbọ́n tá à ń sọ lẹ́nu yìí ṣé ẹ lè gbọ́n táwọn yòówù ṣé ẹ lè gbọ́n tí Fúlàní bá sọ ni ẹ lè gbédè rẹ ẹ lè gbọ́n tọ́mọ Ìgbò bá sọ àwa láàjọ gbédè ara wa tó bá wá kù díẹ̀ kó tó àjọ pera wa sí yẹ̀wò á bára wa sọ̀rọ̀ ta ló lè wọlé ti àwọn ará bínú yín tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ẹ lè ṣe é so tásìkò àsìkò yìí bá wá tó àgbùdọ̀ jẹ́ kó fò wá ru Èdùmàrè ò ní jẹ́ kó fò èmi àtẹ̀yìn Èdùmàrè ò ní jẹ́ kó fò wá ru ẹ máa gbọ́ ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù wọ́n ní bí oríire bá kàn rẹ́ mi èmi gangan lóríire kan Tinubu ló kàn ṣùgbọ́n ṣá o èmi náà ló kàn àṣeyege àtàṣeyọrí èmi ló kàn àti di olórí orílẹ̀-èdè yìí Tinubu ló kàn lágbára Èdùmàrè yóò dẹ̀ rí bẹ́ẹ̀ náà àìṣe tán a máa rán àwọn bàbá wa torí wípé ẹ bò ẹgbẹ́ tó fìdí múlẹ̀ lẹ́gbẹ́ wa o olórí wa lẹ́rí tó ń bá yín sọ̀rọ̀ ẹ ẹnjìníà Tajudeen Rahim Adigun láti ìlú London ló ti ń bá yín sọ̀rọ̀ ẹ dẹ́ni tá a dẹ̀ gbé kalẹ̀ lẹ́ni àgbo lọ́wọ́ olóṣèlú kankan o wọ́n á ní pé Tinubu ti lọ mobilize àwọn kan àwọn Yorùbá ó ti lọ ṣe kínní kan fún wọn ẹ̀yin bàbá wa lẹ́wà ń bí o ẹ bẹ lọ jẹ́rìí wa o bẹ́ẹ̀ ni ohun tá a nígbàgbọ́ nínú ẹ̀ òun là ń ṣe so àwa fẹ́ kẹ́ bá wa jíṣẹ́ fún bàbá àwa lè má láǹfààní láti rí wọn ṣùgbọ́n yìí ó bá wa jíṣẹ́ fún wọn nítorí wípé àní máa torí àjàjà kájà má mọ̀ pé wọ́n ń jà lẹ́yìn òun ìyẹn àkọ́kọ́ báwa ṣe wá wà yẹn tá à ń kígbe wípé ẹ lọ ṣe ti aṣíwájú ẹ lọ dìbò fáṣíwájú ẹ lọ ṣe gbogbo ẹ̀ àwa náà a ní èrò tiwa o tá a gbé kalẹ̀ o nítorí wípé ẹnikẹ́ni tá a bá gbé síwájú ìránṣẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tá a fi fẹ́ ràn yín sí wọn pé lóòótọ́ àwa ti ṣe tiwọn o ṣùgbọ́n ràn Yorùbá àwa náà ò béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn àwọn tí ó wù wá láti béèrè òun lẹ ti rí tí wọ́n ti bá wa gbé sí gbogbo agbègbè yẹn ṣùgbọ́n màá wá kà á ìdí tí ó jẹ́ kí n kà á sétí ayé òun ni wípé ọmọ Yorùbá o ọmọ Yorùbá o ẹ wà nínú ẹni tó máa jẹ́rìí wa lónìí nítorí wípé nígbàkigbà tí bàbá bá débẹ̀ a ó béèrè ẹ̀tọ́ wa lọ́rẹ̀ ẹ wà á bá wa sọ fún wọn pé ohun tó wù wá òun ni wípé ìmúláradá àti ìlọsíwájú ààbò fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ jọ̀ọ́ ẹ fún mi látẹ̀wọ́ ààbò ló jájú so à ń fẹ́ kí wọ́n bá wa increase ẹ̀yin ẹ máa wò bóyá ẹ̀yin oníròyìn lẹ́pa kínní ṣé aṣíwájú lè wà ń bẹ̀ káwọn ọmọ Fúlàní máa jí wa gbé kí wọ́n máa kóbọn kiri kán máa kóbọn kiri kó sì sọ pé òun ò rí kò ní rí bẹ́ẹ̀ èmi gbà bẹ́ẹ̀ so ìyẹn ni then adẹ̀ ń sọ wípé a tún ní à ń nílò kí wọ́n bá wa mójútó gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àwọn bàbá wa o iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ àwọn bàbá wa tó já sí wípé ẹni tí ò bá ṣiṣẹ́ irú wọn olè náà máa jà ẹ̀yin ẹ wá wò lónìí ó yẹ kójú ó ti èmi àtẹ̀yin bẹ́ẹ̀ bá mọ̀ yín sọ fún yín torí pé alẹ́ má jù báyìí lọ ṣùgbọ́n tó dodo bá dé ẹjẹ́ á sọ fúnra wa ẹ̀yin ẹ máa wò àwọn bàbá wa tí wọ́n jágbẹ̀ wọn ò rí inú oko lọ
ẹ gbádùn mi bó o lè bí o ṣe wá ní pa wá Ìdùmarè má febi pa wá àwa dẹ̀ la ní iṣẹ́ àgbẹ̀ àwa lè ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ lẹ́yìn ìgbà yẹn a dẹ̀ tún ké pè wọ́n wípé àkójọpọ̀ àwọn ẹ̀yà Yorùbá tí wọ́n wà ní Kogi Ìṣẹ́kírí pẹ̀lú Kwara so ká jẹ́ kí wọ́n ó mọ̀ wípé ọmọ ìyá kan náà òun jọ ni wá ẹ bá wa ṣàlàyé fún wọn kan bá wa ìdí tá a fi ń gbé nǹkan ìkalẹ̀ òun ni wípé ìgbàgbọ́ tiwa làwa fi ń ṣe o ìgbàgbọ́ ti ẹlòmíì ó lè ṣà ìyàtọ̀ ìgbàgbọ́ tiwa òun ni wípé èyí tá a wá ṣe lónìí lágbára Èdùmàrè Èdùmàrè á mú ìlérí wa ṣẹ so à ń fẹ́ kí wọ́n débẹ̀ òun la fi gbé nǹkan ìkalẹ̀ àwa gbàgbọ́ kò wù àwa náà ká kàn máa náwó ẹ̀rọ kò wù wá ká máa fọ́n ó dànù rárá o ó wù wá ká náwó síbi tó ti máa yọ òun la fi ń pè wọ́n wípé ìta wá ṣe yìí Èdùmàrè ó bá wa bu òróró ìtura sí i tó jẹ́ wípé wọ́n á wọlé ìdí nìyẹn náà táwa náà fi ń sọ lónìí wípé ohun tá a fẹ́ a gbúdọ̀ gbé síwájú wọn tá a bá mọ̀ wípé bóyá eré la wá ṣe ni a ò ní ka nǹkan tá à ń wí ṣùgbọ́n a fẹ́ kí ìran ọmọ Yorùbá tó ń bẹ ń bí lénìí kẹ́ máa jẹ́rìí wa bẹ́ẹ̀ ni so then lẹ́yìn ìgbà yẹn a fẹ́ kí wọ́n ṣe òfin kí wọ́n fún wa ní ilé ẹjọ́ tó ga jù lọ tó máa jẹ́ ti ìran Yorùbá lápapọ̀ à ń fẹ́ kí a wà ní ẹlẹ́kùnjẹkùn mi ò ní parọ́ fún yín a máa wà ní ẹlẹ́kùnjẹkùn ẹ bá wa sọ fún bàbá wa ìdí tá a fi wà bẹ́ẹ̀ ni wípé tẹ́ ẹ bá lọ wo ìgbáyé àwọn bàbá wa ẹ lọ wo ìlọsíwájú tó bá ìran Yorùbá ẹ gbádùn mi ẹ̀yin ẹ wá wò ó sí ayé òde òní ẹ jẹ́ ká jọ wò ó so mi fẹ́ gbà wá lásìkò ẹ foríjì mi o then nígbà yẹn àwa tún wá ń wá dídá sílẹ̀ iná lẹ́ńtíríkì tí ó jẹ́ tilẹ̀ Yorùbá báwo la ṣe máa jẹnẹrétì iná níbí tẹ́ máa ní ó dìgbà tá a bá gbé dé gírídì l'Àbújá no tó bá tiẹ̀ wá já sí wípé kò bá ṣeé ṣe ilé wa ká tọ́jú rẹ̀ fúnra ara tiwa ká mójútó lé wa bí lé wa ó ti dùn tọ́nà wa ó fi tòrò ká mójútó then tẹ́ bá dẹ̀ lọ wo ọ̀rọ̀ náà ẹ rí wípé tó lágbára jù òun ni ná is power is energy so láìsí ná à ń ṣeré lọ́wọ́ ni o then tí gbogbo wa bá dẹ̀ fojú wo ibi tá a dé dúró lónìí a rí wípé Èdùmàrè ò ní jẹ́ kí nǹkan bàjẹ́ mọ́ràn Yorùbá lára so àwa náà a wà nínú àwọn tó ti rírí tá a dẹ̀ mọ bó ṣe ń lọ òun ló jẹ́ ká máa sọ nǹkan báyìí a dẹ̀ dúró síbi fàtàkò gbogbo tá a bá wí tẹ́ bá rí i pé irọ́ ni ẹ pè wá kẹ́ ẹ jẹ́ ká jọ àríyànjiyàn kì í ṣèjà o no àjọ fi kọ́gbọ́n ni so bó ṣe jẹ́ nìyẹn lóòótọ́ gbogbo ohun tí mò ń kà fún wa yìí òun náà ló ń bẹ nínú ìwé ọwọ́ wa ìdí nìyẹn tí ó fi jẹ́ kí n dákẹ́ nítorí mi ìfẹ́ gbà yín lásìkò so màá dákẹ́ torí pé gbogbo ẹ̀ ló ń bẹ ní ọwọ́ wa ṣùgbọ́n ṣá ohun tá a wá kà fún yìí ẹ̀yin tẹ́ wá sójú bàbá wa àní jẹ́ ẹ lọ láì kò kì í ṣe wípé bóyá a gbé nǹkan yẹn báyìí lójú gbogbo ayé òun náà ni a ó ṣe sí àsìkò tó àsìkò ètò tásìkò bá ti tó wọn ó pè wá a ó àndòfà nǹkan ẹ fún yín ṣùgbọ́n mi fẹ́ ẹ bá mi wo ẹ̀yìn wéyìí gbogbo tí mò ń kà yẹn ó ń bẹ nínú ẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó so a lọ máa wò ó dáadáa ire kàbìtì fún gbogbo ìran Yorùbá lápapọ̀ ẹ ṣé. ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ dáadáa ẹ ṣé púpọ̀ sáà ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ká sáré ṣe àfihàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ti wà láàrin wa ń bí a fẹ́ ṣe àfihàn àwọn bàbá wa yìí tí ó jẹ́ pé àwọn ni aṣojú gbogbo àwa àkàndá ẹ̀dá pátápátá wọ́n ti wà láàrin wa ń bí mo láǹfààní báyìí láti ṣe àfihàn bàbá wa Bákindé Ọláòṣèbí kan bàbá mi pàtó fún ọ ẹ̀ṣẹ̀ pọ̀ sá màá pè yín láìpẹ́ sá láti sọ̀rọ̀ màá pè yín bákan náà aṣojú ìyálọ́jà wa àwọn náà ti wà láàrin wa ń bí mo láǹfààní láti ṣe àfihàn màmá wa Chief Mrs. Adérọ̀bákí Margaret. bákan náà àwọn honourable wa wọ́n ti wà láàrin wa ń bí tí wọ́n jẹ́ alága ìbílẹ̀ ìdàgbàsókè Ado-North chairman Ado-North LCDA honourable Dare Osho.
ẹ ṣe púpọ̀ sá. Honourable Yomi Oso, sorry orúkọ tí wọ́n fún mi bí nìyẹn. ẹ jẹ́ àtẹ̀síwájú jẹ́ kí n pe àwọn bàbá wa yìí láti tún bá wa sọ̀rọ̀ láti national body YWC. ẹ jẹ́ n pe Mr. Olúwatóyìn Ògèdèngbé. Mr. Tóyìn Ògèdèngbé. Yorùbá World Congress together we stand. ẹni à ń retí ti dé o. ta ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ẹ ṣe ó jọ bí ẹni wípé a máa ṣe kéékèèké ohun tí mo fẹ́ sọ gan jù àwọn tó ṣíwájú mi tó sọ̀rọ̀ wọ́n ti sọ yìí tó pọ̀ jù mẹ́. inú mi dùn bí bàbá wa Òrìṣàwálé bó ti ṣí láwẹ́. ohun tí mo kàn fẹ́ sọ fún yín mo fẹ́ sọ fún gbogbo wa ni wípé mẹ́sẹ̀gì tí a pass sí wa lónìí ẹ jẹ́ ká mú lọlé. ẹ má jẹ́ ká gbọ́ àhesọ tí wọ́n ń sọ káàkiri àwọn ẹ̀yà kan bá lè dìbò fún wọn wọ́n máa jálè Yorùbá wọ́n máa fi bò tí wọn mọ́lẹ̀. ẹ má jẹ́ ká dúró síbẹ̀ ẹ jẹ́ ká fúnra ká lu ọpọlọ wa. tán bá ní wọ́n bà Nàìjíríà jẹ́ ṣé Tinubu ló bà Nàìjíríà jẹ́ ni. ọmọ Yíbò kan ń sọ wípé they stole money. ẹjọ́ ìgbà tí Tinubu ń ṣe tó wà níjọba 1999 to 2007 ni ṣé òun ló kówó jẹ owó ibo ló kó jẹ ṣé owó Nàìjíríà ló kó jẹ àbí gbogbo gbèsè tí wọ́n ń yá lójoojúmọ́ òun ló gbà á ṣé òun ló ná. àhesọ ní gbogbo ẹ gẹ́gẹ́ bí bàbá wa yìí ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ká lose opportunity wa o mi ò ní wá láti repeat nǹkan tí wọ́n ti sọ opportunity bàbá yẹn sọ̀rọ̀ wọ́n ní ìgbà kejì ní àbí òun kẹ́lẹ́ sọ ṣùgbọ́n èmi fẹ́ sọ pé ìgbà kẹta ni torí Awólọ́wọ̀ ti kọ́kọ́ ṣe tí wọ́n jẹ́ oríṣẹ́ Awólọ́wọ̀ ti ṣe tí wọ́n jẹ́ oríṣẹ́ o Abíọ́lá tún ṣe Yorùbá lọ́lọ́run fẹ́ lò fún Nàìjíríà àkókò wa tún ní ẹjọ́ mo bẹ̀ wá ní ẹ̀yin bàbá tó wà ń bí ẹ̀yin ìyá tó wà ń bí yẹ ká gbé mẹ́sẹ̀gì wa bàbá wa àgbẹ̀ yẹn olórí àwọn àgbẹ̀ wọ́n sọ̀rọ̀ kan tó wú mi lórí wọ́n sọ sẹ́ńtẹ̀nsì wọn mi rò gbójú mẹ́ta lọ 11,000 ó ti wà ńlẹ̀ wọ́n ní ká tún lọ gba PVC wa ká dẹ̀ tó fi dìbò simple story closed Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ ṣé gan ni. ẹ ṣe wọ sá àwọn bàbá wa bó ṣe bá wa ṣe ní ṣókí ẹ jẹ́ kí n wá pe aṣojú àwa àkàndá ẹ̀dá báyìí láti wá bá wa sọ̀rọ̀ Mr. Bakinde Ọláòṣèbìkan ẹ bá mi pàtó fún wọn bó ṣe ń bọ̀ wájú bí bá mi fún ọ ní àtẹ́wọ́ dáadáa. lákọ̀ọ́kọ́ mo kí bàbá mi Ṣọlá Ẹlẹ́ṣin the deputy chairman of our great party in the state ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí àga ìjókòó àgbà yín ò ní bàjẹ́ o mo kí ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ̀yin olórí mi nínú òṣèlú orúkọ mi ní ọ̀gbẹ́ni Bákindé Ọláòṣèbìkan mo jẹ́ alága fún àwọn àkẹ́dá tí wọ́n ní ìpèníjà ọwọ́ àti ẹsẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì mo wá lọ́sàn yìí láti wá aṣojú ọ̀gá mi ẹnjìníà Ọlájídé Fúnṣọ́ tán jẹ́ akọ̀wé àpapọ̀ fún àwọn àkàndá ẹ̀dá lẹ́kìtì mo tún fi àsìkò yìí sọ fún yín pé inú mi dùn láti wà láàrin yín lénìí nítorí pé àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí torí pé oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi ni pé láti kà mí yẹ kí n lè jẹ́ èèyàn pàápàá jùlọ mo tún jẹ́ olóṣèlú tí mo tún jẹ́ igbákejì alága wọ́ọ̀dù mi ní wọ́ọ̀ 7 ní Ado-Ekiti tá bá ń sọ̀rọ̀ nípa bàbá wa Aṣíwájú Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi a nílò láti bá a ṣe àwítúwìí asán wọ́n ní iná lílẹ̀ ẹranko ayágbẹ̀yìn nígbà tí àwọn àárẹ̀wá èèyàn wa tí wọ́n bá ń gbìyànjú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kí èèyàn wa kó dé ipò ààrẹ báwo ni tiwa ṣe fẹ́ jẹ́
mi ì ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Mo ní àǹfààní láti jẹ́ kan nínú àwọn olùdarí ètò Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí mo ṣe aṣojú APC Network for PWD in Nigeria. Nínú 36 state yẹn tó include Abuja tó fi jẹ́ 37 state mẹ́fà ló láṣojú tó jẹ́ pé PDP ni. Ẹ wá wò the rest of 31 wọ́n ṣe ti Tinubu báwo ni wàá ṣe fẹ́ jẹ́. Ṣùgbọ́n lágbára Ọlọ́run mo fẹ́ sọ fún yín pé lórílẹ̀‐èdè Nàìjíríà àwa àkàndá ẹ̀dá náà ti kóra wa pọ̀. Sáìdì ìbò tó lè gbé ààrẹ wọlé we have 3 million we have more than 33 million ní population wa tabatúnika wo nípínlẹ̀ Èkìtì 5,000 so tabaníka wo márùn máa lè ṣùgbọ́n bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run 20,000 ò lè miss nínú so ẹ má fojú pé àwọn àkàndá ẹ̀dá làwọn eléyìí nígbà tí àkàndá ẹ̀dá tó bá ń ṣe lọ́ọ̀yà tó jẹ́ dókítọ̀ tó jẹ́ adájọ́ ẹni tó fọ́jú tó jẹ́ engineer mélòó àwa tá a sì ríran nù wa wọ́n ní there is ability in disability wọ́n rí àwọn tó jẹ́ pé a lè ṣe ju àwọn gan tán pera wọn gan pé wọ́n lókun tán ní gbogbo rẹ̀ ṣùgbọ́n kí là ń béèrè lọ́wọ́ wa ọpọlọ wa Ọlọ́run jẹ́ kọ́pọlọ wa ọjọ́ba o mò ń fi àkókò yìí pàrọwà sí gbogbo èèyàn pé ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀ ká jìjọ ṣe iṣẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu nítorí pé èèyàn pàtàkì ni wọ́n àwọn ni gómìnà àkọ́kọ́ tá a kọ́kọ́ dá àjọ làsódà sílẹ̀ ní Lagos State nígbà tán jẹ́ gómìnà fún àwọn àkàndá eléyìí tí gómìnà wa àná náà tán tó ń fẹsẹ̀ lé tí mo mọ̀ pé bàbá wa Bíọ́dún Oyèbánjí náà tán tó ń kọ̀ntínú lórí ẹ̀ nípínlẹ̀ Èkìtì wọ́n fún wa ní SSA nígbà tí wọ́n tó dá agency sílẹ̀ fún àwọn àkàndá nínú òfin àwọn àkàndá lórílẹ̀‐èdè Nàìjíríà ti tèkìtì gan-an ló jẹ́ pé ó níye lórí jù kí là ní ṣe dìbò fún Tinubu nígbà tó jẹ́ pé pátì òun náà ló ṣì ń gbé wa tọ́pátínníkà wọ at the national level bàbá Buhari tó wà ń bẹ̀ wọ́n fún wa ní commission eléyìí tí ò tí ì ṣẹlẹ̀ rí nínú ìtàn orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ jẹ́ ká dúpẹ́ nítorí ìdí èyí gbogbo ara la fi wà fún ìjọba All Progressive Congress a ṣe é ṣe fún wa o. ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ dáadáa ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ dáadáa ẹ ṣe púpọ̀ sá wọ́n ti tó bá wa ṣe ní ṣókí ní báyìí a fẹ́ gbọ́rọ̀ láti ẹnu aṣojú ìyálọ́jà wa Chief Mrs. Ado-Ekiti Margaret ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. ẹ ṣe sà ẹ kú jókòó ẹ̀yin ìyá àti bàbá mi a ṣe é ṣe fún wa lórúkọ Jésù orúkọ mi ni Chief Mrs. Ado-Ekiti Margaret láti aṣojú ìyá ní Ọ̀ṣọ́ ní ìlú Ado-Ekiti ẹ kú ìjókòó látàárọ̀ gbogbo àwa èyí lọ́jà ìlàjẹ ìyálóde a ti múra sílẹ̀ di ìdìbò bàbá wa a rẹ́dì láti tì wọ́n lẹ́yìn ní 36 states la wà a rẹ́dì láti tì wọ́n lẹ́yìn a dẹ̀ nígbàgbọ́ wípé bàbá wa ti débẹ̀ ní agbára Ọlọ́run ó dá mi lójú ní lágbára Ọlọ́run pé bàbá wa ti débẹ̀ so ó dẹ̀ máa ṣe é ṣe fún wa lágbára Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá mo kọ ọ̀rọ̀ yín ni ẹja nígbàgbọ́ kádẹ̀ gbà wípé bàbá àsìkò tiwa lélẹ́yìí ló ti dé bí yìí àsìkò tiwa lélẹ́yìí tó dé yìí ẹjọ́ ẹja fi taratara ṣiṣẹ́ ẹja ṣiṣẹ́ yìí tọkàntọkàn ẹja ṣiṣẹ́ yìí tìbẹ̀rù Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ wá ẹjọ́ àsìkò tiwa fún wa lórí lórúkọ Jésù bàbá wa dẹ̀ máa débẹ̀ àlàáfíà ní agbára Ọlọ́run ẹ ṣé gan-an. ẹ jẹ́ àpàtọ́ fún dáadáa ẹ ṣe púpọ̀ mọ́mí wa bọ́n ṣe bá wa ní ṣe ní ṣókí ẹ jẹ́ àtẹ̀síwájú láti national body nígbà tí mo bá ń pe àwọn bàbá wa Mr. Adéọlá Ajíbóyè ẹ bá mi pàtọ́ fún ẹ dáadáa. mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa let me stand on the existing protocol from Yoruba World Congress point of view. Yoruba World Congress jẹ́ ẹgbẹ́ tí ajàjàgbara fún ọmọ Yorùbá tí ìjàgbara tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tí gbogbo àwọn tó ń jàjàgbara Yoruba World Congress ní ọ̀gá tí gbogbo wọn ti ṣẹ̀jáde
Then people may be asking, as Yoruba World Congress have become a political party, or kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀? Yoruba World Congress still remain a Yoruba self-determination. A kàn endorse bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni, because àwọn èèyàn wọn rí but àwọn ẹgbẹ́ tó ń jàjàgbara tó ń ṣe kínní wọ́n máa ti di APC. We are not APC party. They kì í ṣe member APC, but one thing bind us together, which is ọmọlúàbí tá jẹ́ ọmọ Yorùbá, and Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá náà ni. So bí àwọn àgbà ṣe ń sọ síwájú, wọ́n ní ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ìdọ̀mọ ẹlòmíì. Ẹ̀yin àgbà náà lè tún sọ pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Tí ọmọ wa bá jẹ́ Yorùbá, tí àwa náà tá à ń jàjàgbara, because orúkọ yẹn ti wà ń bẹ Yorùbá World Congress, táwa náà ń jàjàgbara, then bí àwọn olóyè ṣe ń rí, à ń jà pé òkè kí Yorùbá dá dúró, Yorùbá sì máa dá dúró, but kí Yorùbá tó dá dúró, election sì máa wáyé ní ọdún tó ń bọ̀. Election yẹn ó máa kọ́ wáyé kí Yorùbá nation tó wáyé. So a lè sọ pé à ń jàjàgbara fún Yorùbá kí ọmọ wa jáde ká tún máa ṣalátakò fún. So bí ọmọlúàbí tá jẹ́, we need to endorse that man, which is Yoruba man, because àwọn ẹ̀yà tó jáde pọ̀. Nínú àwọn ẹ̀yà tó jáde, àwọn tó jẹ́ tó popular nù wọn, we have àwọn the northern side, which is north, we have south east and south west tí tó jẹ́ ti Yorùbá. So as Yoruba World Congress, a kì í fọwọ́ sí júwe ilé bàbá wa. So ilé èèyàn tó jẹ́ ọmọ Yorùbá yẹn, which is Bọ́lá Ahmed Tinubu, okay o, ọmọ Yorùbá ni, ọmọ wa ni, ẹ jẹ́ ó ṣe, but bó ṣe jẹ́ ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe yẹn, àwọn bí àwa Yorùbá, let me use Yorùbá as an example. Ọmọ Yorùbá a máa ń dúró di kí olóṣèlú kó máa sọ nǹkan tó fẹ́ ṣe fún wa. Ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀. Láyé Awólọ́wọ̀ à béèrè, láyé Abíọ́lá ti bẹ́ẹ̀ lọ. So ẹ máa ń béèrè pé olóṣèlú wa kí ló máa ṣe fún wa, kí ló fẹ́ ṣe fún wa. Question yẹn kò kí ń lè jẹ́ kí olóṣèlú ṣe nǹkan, wọ́n máa ń gbàgbé. That is why tí àwa Yorùbá World Congress tá a fi pé kókè kíní kò lè máa lọ báyìí. Àwa gangan tá a jẹ́ ará ìlú a pọ̀ ju olóṣèlú lọ. Ẹ̀yin ti ń béèrè pé òkè olóṣèlú kí ló fẹ́ ṣe fún wa, wọ́n máa ń gbàgbé. Bọ́ lọ́wọ́ tá a wà yìí o, àwa la wá fẹ́ sọ nǹkan tí a fẹ́ kí olóṣèlú ṣe fún wa. Òun ni gbogbo nǹkan tẹ́ ẹ rí nínú tẹ́ bá gbogbo àwọn placard òun lẹ̀ ń rí lára ẹ̀ pé kí ni Yorùbá fẹ́. So kí má sọ̀rọ̀ kí ni Yorùbá fẹ́, ó ti wà ń bẹ̀, what Yorùbá want. So Yorùbá fẹ́ security, which is number one, which is the paramount one, and Yorùbá fẹ́ kí gbogbo nǹkan àlùmọ́nì wa kó circulate within our region. Kì í ṣe pé kọ́ máa kó nǹkan wá ń bí báyìí, kọ́ máa kó lọ bòmíì, kọ́ máa fún wa ní tọ́rọ́kọ́bọ̀. So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni Yorùbá World Congress rò, because tá a bá ti bi wọ́n pé nǹkan báyìí báyìí la fẹ́ o, tán bá débẹ̀, tán bá ṣe, àṣọpẹ́ fún Lédùmarè. Tán bá dẹ̀ ṣe, a lè máa rán wọn létí pé ìjọba báyìí nǹkan báyìí la béèrè. Then kí ọ̀rọ̀ Yorùbá kó má lọ di ìgbà tí Ọbásanjọ́ ní 1999. That is why tí Yorùbá World Congress fi jáde pé okay o, ní 1999 to 2003 wọ́n ní Ọbásanjọ́ ò máa ṣe nǹkan kan, kò ṣe gbá kò ṣàwò. Ọbásanjọ́ sọ pé ṣé Yorùbá dìbò fóun. So kí irú ìyẹn má tún lọ ṣẹlẹ̀ ń sìn. And I will say this to our youth, because we are in social media, ẹ̀rọ ayélujára ju àwọn àgbàlagbà lọ. It's not everything you read on social media. Kì í ṣe yẹn gangan ni. The reality on ground is what we should be sticking at, because about can depend lórí social media. There is a lot of propaganda, or there is a useful message on social media. But me sọ pé social media ò wà useful, but ẹ jẹ́ ká lo eléyìí tó wà useful bẹ́ẹ̀. Ká dẹ̀ eléyìí tó yẹ pé kò dáa ká fìyẹn sílẹ̀, because bí Yorùbá ṣe wáyé, we have a population, and tá a bá ń sọ̀rọ̀ pé civilization, ọ̀mọ̀wé gbogbo Yorùbá lónìí, Ọlọ́run fún wa lọ́gbọ́n ìmọ̀ àti òye, but nǹkan kan ló ṣe Yorùbá, àì ń ṣèmọ̀ kan yẹn láti parapọ̀ ká sọ pé okay
ibi báyìí là ń lọ kíní yẹn jẹ́ ìṣòro díẹ̀ fún Yorùbá nǹkan tó fà á tí Yorùbá World Congress fi jáde nìyẹn because kí Ọlọ́run ní jẹ́ ká kábàámọ̀ tá a bá sọ pé Tinubu ó dàgbà téèyàn bá dàgbà ìyẹn ò sọ pé kéèyàn kó kú lọ́pọlọ orí téèyàn náà bá kéré ìyẹn. Okay. Téèyàn náà bá kéré ìyẹn ò sọ pé kí èèyàn má gbọ́n then let me go to this tó bá ń sọ̀rọ̀ antecedent àwọn nǹkan tí ẹnìyẹn ti ṣe sẹ́yìn àwọn nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti nǹkan tó máa tún gbé ṣe tá bá wo gbogbo àwọn tó jáde dupò nsìn á rí i pé tá bá kó sínú òṣùwọ̀n á rí i pé ti Bọ́lá Ahmed ó kújú òṣùwọ̀n àwọn kan tó ti ṣe sẹ́yìn because wọ́n pè kan ní human capital kí kéèyàn invest sára èèyàn ó ju pé kéèyàn kó kọ́lé kó ṣọ̀nà kó ṣe gbogbo ẹ̀ because wọ́n ní èèyàn láṣọ èèyàn a ò sọ pé kán ṣọ̀nà kán kọ́lé kán ṣe gbogbo ẹ̀ ò dá o but èèyàn tó bá invest sí èèyàn tí àwọn ẹlòmíì ń tara ẹ̀ dìde irú ẹnìyẹn tó bá dé orí oyè ó tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ tá bá wo gbogbo àwọn tó wà lórí ẹ̀ tó ń díje dupò yìí tá bá wo antecedent wọn mélòó nínú wọn ló ní human capital tó ti build èèyàn tó lè sọ pé ẹni báyìí ló ti tara ẹni dìde tó yẹ pé ó tún láṣeyọrí gan tó tún ga ju èèyàn gan tó tún gbé lọ so aṣíwájú Bọ́lá Ahmed Tinubu about the antecedent tá gbé yẹn fún tó bá dẹ̀ ń sọ pé ìmọ̀ kò dálé lórí pé a kàn lọ lé ẹ̀kọ́ ká máa kàwé ká máa sọ òyìnbó ká máa ṣe wẹ̀ náà ọgbọ́n orí ọgbọ́n inú òun là ń pè ní ìmọ̀ so tí àwọn youth bá kàn rí pé àwọn other candidates wọ́n wà outspoken wọ́n ń ṣe gbogbo ìyẹn kọ́nà fi ń ṣèjọba ọmọ school tó ní good at writing that doesn't mean he or she will be the best student in the academic session so ìyẹn òun so ká má máa fi yẹn wò and àwa Yorùbá tún máa ń ṣe nǹkan kan pé Tinubu ó ṣe gbá ó ṣàwo a lè sọ pé okay ẹbí Yorùbá ká máa dalẹ̀ ẹnìkan it is wrong nǹkan tó wrong ni pé Yorùbá o gbogbo wàhálà Yorùbá gbogbo nǹkan tó ṣe Yorùbá pé ẹnìkan ló fà á glory Yorùbá náà a dẹ̀ lè gbé fẹ́ nìkan and I will say this and my leader used to say Engineer Tajudeen Adigun Rahim the president Yoruba World Congress worldwide he used to say pé we are not more Yoruba than the Yoruba politician tí Yoruba politician bá wà as we as Yoruba World Congress táwa náà bá wà tá bá fúnra wa ní distance ó possible tó yẹ pé nǹkan tá à ń fẹ́ làwọn politician yẹn ń fẹ́ but tá a bá jọ ní relationship ká sọ̀rọ̀ báwo ni nǹkan ṣe lè tẹ̀síwájú a kàn máa ríra wa from far distance then nǹkan tá a ní sínú tá a bá share kò sí bá ṣe lè move forward so that is why the Yoruba World Congress came into conclusion that gbogbo narrative yìí ó ní láti change and àwọn kan máa ń sọ̀rọ̀ kan let me draw our attention back to this wọ́n á ní Tinubu kò nífẹ̀ẹ́ Yorùbá kò ṣe gbá kò ṣàwo wọ́n á ní Awólọ́wọ̀ ó ṣe gbá ó ṣàwo Awólọ́wọ̀ tá à ń wo tá à ń tó jẹ́ pé òun là ń sọ kò lè ṣe léde ká má sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ ìgbà tó di politician tó ń ṣe ìjọba ló bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan sílẹ̀ Yorùbá kí Awólọ́wọ̀ ìgbà tí Awólọ́wọ̀ ti dépò ìjọba kò rí nǹkan kan ṣe o when you are in government you have power to do something but the reason why people the politicians don't used to do anything is because we always ask them to tell us what they want to do to us but now as Yoruba World Congress we are here and we have been asking them request yẹn ti wà ó ti wà káàkiri pé ẹ̀yin politician ẹ wá nǹkan báyìí là ń fẹ́ so that's one we stand as reminder so ká má gbà ó kò jù ìdí tí Yoruba World Congress fi wà nìyẹn o ṣe party we are not a political party we came here
to endorse Asiwaju Bola Ahmed Tinubu. We have done that in United Kingdom. Àti ṣe yẹn. So and it's still a perpetual progress ni. After this, we are still going to other states, and I need to go throughout the grassroots to educate our people. And the last one, but not be least, PVC yẹn ó ṣe kókó. Tá bá ń pariwo láti ní dọ́là, tá bá ní PVC, kò sí nǹkankan afẹnu takara, ká má lọ di pé èèyàn tó fẹnu takara. So we need to get that PVC and vote for ọmọ Yorùbá tó wà competent ju gbogbo àwọn candidate lọ. Ẹ ṣé. Bá mi pàtó fún ọ dáadáa. Àwọn ní báyìí before kí a tó gbọ́rọ̀ láti ẹnu the deputy chairman of the party, ẹ jẹ́ kí n pe the state coordinator of Yoruba World Congress ní Èkìtì tí a wà yìí, Mr. Ọba Adéyẹmí Olúwaṣẹ́gun. Ẹ bá mi pàtó fún bó ṣe ń bọ̀ wá jí bí. Ẹ ṣé gan-an, ẹ kú ìjókòó látàárọ̀, ẹ má bínú pé ó fẹ́ pẹ́ wá díẹ̀, ẹ má bínú. Èmi ò ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ láti dòkò tí ń ṣe àsìkò ìdúpẹ́ lélẹ̀, but tẹ bá gbọ́ gbogbo nǹkan tí àwọn àgbà tó ti sọ, gbogbo oníṣẹ́ ọwọ́, àwọn ìyálọ́jà àti àwọn each representative tó wà níbí báyìí, kò sí tí ta fi yan ẹ̀ àrò èèyàn kọ́kọ́ pín rather because each and every one of you ló wà important ní cost ta fẹ́ ṣe yìí. Nǹkan ta kò máa sọ ní pé ẹ jọ̀ọ́, ilé tẹ̀ ń lọ, ibi iṣẹ́ tẹ̀ ń wà, ọjà tẹ̀ ń tà, gbogbo ìpolongo ń sìn yín ojú pé Tinubu ló lè ṣe, òun nìkan ló lè ṣe. Tó bá ń sọ pé Àtíkù nǹkan ìyẹn ò kàn yín, tó bá ní Òbí ìyẹn ò kàn yín, ẹ wà obedience kíni, ẹ wà obedience fún Tinubu. Mo jẹ́ mọ̀ pé Ọlọ́run tá à ń sìn, gbogbo nǹkan tá à ń ṣe Ọlọ́run á jẹ́ fún wa ṣe lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Nǹkan tó kàn sí yín ojú pé torí àwọn bàbá wa tó wà lórí òkè pé ká present memorandum of agreement. Àwọn àgbà ẹgbẹ́ tó wà níbí báyìí wọ́n máa join wa lórí high table yẹn. Àjẹsí kíni à fi gbogbo nǹkan tí àwọn Yorùbá tẹ̀yìn tèmi àti tí gbogbo wa tá a fẹ́ àbí ẹ̀ fẹ́ gbogbo nǹkan tá a kọ yìí, ẹ dá mi lóhùn, àbẹ́ ṣé ká má fún wọn mọ́, ẹ̀yin lẹ rán wọn ṣẹ́ o, ẹ ti yọ̀ǹda, ẹ ṣé gan-an. So MC. Ẹ jẹ́ pàtó fún ọ dáadáa kí ó tó di pé a ṣe presentation yẹn, ẹ jẹ́ kí àwọn bàbá wa sọ̀rọ̀. APC Deputy Chairman Ekiti State Honourable Shola Eleshi, ẹ bá mi pàtó fún ọ. Praise the Lord. Salaam alaikum. Ogbu ato. Members of the high table here, permit me to specially greet our people from our party. We have the Financial Secretary here, Honorable Dele Fatile, Honorable Ashekun, the Youth Leader, the Special Advisor on Party and other allied matters, Honorable Ade Ajayi, the last but not the least, Honorable Ogundare, the auditor of the party. Gbogbo yín la kí o. I want to stand on all existing protocol and address us in Yoruba. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ wà ń bí. A kú iṣẹ́ ìní o. Iṣẹ́ la wá ṣe ń bí lénìí. Mo dẹ̀ kí ẹgbẹ́ Yorùbá ní gbogbo àgbáyé, èyí tí ọba lọ́la Adéyẹmí tó ń ṣe adarí wọn l'Ekiti State. Ìgbà tán wá bá wa pé àwọn náà fẹ́ jẹ́
ìkan gbòógì nínú àwọn ẹgbẹ́ tó fẹ́ ṣe alátìlẹ́yìn fún ètò ìdìbò 2023 láti rí i pé wọ́n gbé bàbá wa Hajj Ahmed Bọ́lá Tinubu kó wá ṣe ààrẹ orílẹ̀-èdè yìí. Mo wá ní ṣé Yorùbá World Congress ṣé wọ́n fẹ́ kí a ṣe ìbò 2023 torí pé a ti ń gbọ́ nǹkan tí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ń sọ as led by Professor Banji Akitoye tí gbogbo wọn sọ pé kò síbò ní 2023 pé nǹkan tí àwa ń fẹ́ ni pé kí Yorùbá ó gbòmìnira. Inú mi dẹ̀ dùn nígbà tẹ́nìkan ń sọ̀rọ̀ ń bí lẹ́ǹkan yẹn ó ní gbogbo ohun tá à ń fẹ́ yìí kó tó lè di òun Yorùbá ní láti fi ọgbọ́n ṣe é. Ó ní nǹkan tágbà fi ń jẹ ẹ̀kọ́ tó wà lábẹ́ ewé torí náà òun ni wíwá wa ń bí léni tó fi ṣe pàtàkì. Apart from this group, we have about 150 support groups operating in Ekiti State. Kò tí ì sí nǹkan tó ká ọmọ Yorùbá lára rí látọjọ́ tá a ti ń ṣe ìbò yàtọ̀ sí àwọn méjì tán ti dárúkọ nígbà Abíọ́lá àti ìgbà bàbá wa Awólọ́wọ̀ tó jẹ́ pé gbogbo Yorùbá ló ń fẹ́ kí a rí ààrẹ látọ̀dọ̀ wa. A lè máa sọ àǹfààní tó wà lórí pé kí Yorùbá ó ní ààrẹ. Yorùbá jẹ́ ẹ̀yà kan tó yàtọ̀ lórílẹ̀‐èdè àti káàkiri àgbáláyé. Kí ni ìyàtọ̀ wa? Ọpọlọ. Yorùbá lọ́pọlọ púpọ̀ púpọ̀ torí pé wọ́n kàwé. Yorùbá wọ́n jẹ́ ẹ̀yà kan tó máa ń ro nǹkan dé ara wọn kó tó di pé wọ́n sọ pé nǹkan báyìí là ń lọ. Bó lórí kan ṣì ń bá wa sọ̀rọ̀ a sì lè má sọ pé nǹkan wà pé ọ̀nà wà ń bẹ̀ yẹn o. Àá tó mú róló lórí mi tá a tó sọ pé ibi báyìí lọ́nà tó wà. Òun la fi rí àwọn tó jẹ́ pé wọ́n tako Yorùbá gan pẹ̀lú nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ti máa gbọ́ àwọn kan tó jẹ́ pé wọ́n lọ sí ilẹ̀ Ìgbò tó lọ ń sọ̀pọ̀tì Òbí. Nǹkan táwọn rí ọjọ́ iwájú nígbà tí ìtàn bá tó sọ á tún máa gbọ́. Ju gbogbo ẹ lọ alága mi ní kí n kí yín o ó lè kú iṣẹ́ takuntakun. Àwọn gan ìbáwọ̀ ń bí torí pé àyè wọn ṣì wà ń bẹ̀ yẹn torí pé wọ́n ti lọ sí bíi function ìyẹn àwọn bíi mẹ́rin lénìí tán rò pé bóyá wọ́n sì máa bá wa kó tó di pé a parí ètò yìí ṣùgbọ́n lágbára Ọlọ́run dídùn lọ́sàn-án so a ní ká kí yín dáadáa fún iṣẹ́ takuntakun. Ju gbogbo ẹ lọ kí la fẹ́ lọ fi di ìbò voters card àwọn kan ti sọ ń bí látàárọ̀ pàtàkì voters card mo dẹ̀ fẹ́ fi àṣírí kan hàn wá o. Gbogbo Nàìjíríà pátápátá Èkìtì ló kéré jù níbi registration tí a ṣe tá a sì ṣe just a little bit over 1 million. Tí a bá fẹ́ ní nǹkan kan ṣe níjọba Tinubu a gbúdọ̀ múra ká lọ gba káàdì wa tó kù. Ká ní káàdì yẹn kó ní kálukú wa ní kì í ṣe ẹnu lásán. Àwọn aṣojú àgbẹ̀ wọ́n ti sọ ń bí lẹ́ẹ̀kan yẹn wípé àwọn ti ṣètò àwọn ti ní káàdì ara wọn wọ́n dẹ̀ ti láwọn ọmọ ẹgbẹ́ wọn tán ti kóra wọn jọ pọ̀ tá ń lọ síbi ìbò lọ́jọ́ yẹn. Kì í ṣe pé bá a ṣe rẹ́jísà káàkiri tẹ́ ń gbọ́ mílíọ̀nù ní gbogbo àwọn state wọ̀nyí tán ti rẹ́jísà yẹn kì í ṣe bẹ́ẹ̀ náà làwọn náà ṣe lọ síbi ìbò láti lọ dìbò. Ṣùgbọ́n táwa bá múra lẹ́kìtì tá a ní káàdì tiwa mọ ní ẹlòmíín sì lè máa rò pé bóyá wọ́n bí tán rẹ́jísà 5 million 10 million wọ̀nyẹn kán rò pé bẹ́ẹ̀ láṣẹ rí lọ́jọ́ ìbò ó lè má rí bẹ́ẹ̀ o. Tèkìtì ńlá ti ju àwọn wọ̀nyẹn lọ tá a bá ti lọ gba káàdì ìdìbò wa. Ẹjọ́ ẹjẹ́ apakúrú mọ́ ilé yìí dáadáa wọ́n ní ká tẹ̀ mọ́ ilé tí wípé káàdì ìdìbò yìí ó ṣe pàtàkì kó ní kálukú wa ká ní dání. A dẹ̀ sì ń ṣe ètò kan tó jẹ́ pé á mi gbogbo Èkìtì tìtìtìtì ní ká tó ṣọdún yìí ìyẹn ni eléyìí tá à ń pè ní 1 million march. Gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ̀nyí tá à ń sọpọ́ọ̀tì bàbá wa Tinubu gbogbo wa là á ránṣẹ́ sí pátá tó jẹ́ pé ìgbà tá a bá máa ṣe 1 million march yẹn táwọn tán ti ṣe lẹ́kọ̀ọ́ tán ti ṣe ń Ìbàdàn tán ti ṣe káàkiri ilẹ̀ Yorùbá eré náà máa sá lára ti Èkìtì torí pé gbogbo àwọn groups wọ̀nyí tí mo sọ yẹn tó bó tiẹ̀ ṣe olórí wọn nìkan ló jáde over 1 million làwọn èèyàn wọ̀nyí. Ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká jáde ní kẹ̀tíkẹ̀tí tá a bá ti gbọ́ ìròyìn eléyìí kí gbogbo wa
kábọ̀ síta láti fi support wa hàn fún olórí wa torí kíni torí ọjọ́ tí ó bá máa tó àkókò wọn á ní ṣàbá àwọn tó wà lẹ́kìtì òun náà la rí ní títì tán ju 1000 lọ yẹn nígbà tí ìbò bá dẹ̀ máa dé tá a wá score 800,000 nínú ìbò kàn ṣe máa sọ pé àná ọjọ́ tán ṣe 1 million match wọn tó 100 ìbò náà ti wá rí ìbò kì í ṣe wọ́n rig ni lágbára ọlọ́run ìbò wa làá fi tẹ̀ tó dẹ̀ jẹ́ pé aṣíwájú Bọ́lá Tinubu tá a wọlé o ẹ ṣé gan ni o ẹ kú dìde o àìdílé láyọ̀ àtàláfíà o. ẹ jẹ́ bá mi pàtó fún ọ dáadáa lẹ́ẹ̀kan sí i ẹ ṣé púpọ̀ ibi tí à ń lọ ládé báyìí presentation of MOA Memorandum of Understanding fún sir gbogbo àwa tí a jẹ́ leaders of the party ẹ jẹ́ ká join wọn lókè. Yoruba World Congress together we stand. Ẹni à ń retí ti dé o. Ta ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu di Jagaba. Àrí bàbá o àrí bàbá yọ. Àrí bàbá o àrí bàbá yọ. Tinubu ti dé o ọmọ olódò dẹ. Àrí bàbá o àrí bàbá yọ. Òyìnbó olóró àrí bàbá yọ. Àrí bàbá o àrí bàbá yọ. Ajigbijigbi Yorùbá World Congress ló sọ báyìí wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ làárẹ̀ orílẹ̀-èdè yìí kàn. Mo wíire àbí mi ò wíire. Ó wíire. ẹ jẹ́ pàtó fún dáadáa. Together we stand. trendybeats.com trendybeats.com ọ̀rọ̀ ìdúpẹ́ ló kàn báyìí. ọ̀rọ̀ ìdúpẹ́ ló kàn báyìí. I'm about to switch the industry again, oh. It don't matter, cause since I left, not too much change, oh. Alright, me I want to get the money like it's Tinubu. And I don't like to spend them like Dynamite. He don't look so one. I want to get the money like it I go like to spend them. Alright, Dipper, both of hands. There is nothing like getting money. And the money they have in the pump. And the money they Alright, Dipper, look on both of hands. ẹ ṣé o a ní ká dúpẹ́ lọ́wọ́ yín ọ̀tọ̀ nìkan pè yín ọ̀tọ̀ ní kó má dáhùn a dúpẹ́ wípé a pè yín ẹ sì jẹ́ wa ẹ sọ wípé a jámọ́ nǹkan kan a fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa ní high table tí wọ́n ṣojú chairman wa àwọn deputy state chairman APC ẹ ṣe kú dìde sáwọ́ gbogbo ẹgbẹ́ Yorùbá World Congress láti Èkó Ìbàdàn Ọ̀yọ́ ẹ ṣé o ẹ kúṣẹ́ ẹ̀yin ìyá wa oníṣẹ̀ṣe ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ òṣèlú APC tó wà níbí ẹ ṣé o ìyálọ́jà gbogbo ẹlẹ́gbẹ́ imam mo ṣì ń bá bọ̀ ni a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin imam ẹ ṣé o pastors ẹ ṣé o gbogbo àwọn ẹgbẹ́ pátápátá ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣé o ìfẹ́ t'Ọlọ́run fi sí àárín wa èṣù onídàárú o àní jàjàdí o bàbá yẹn ní wọ́n jàjàdí àwọn olórí burúkú méjì àní sórí burúkú o ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ tó bá tún di 23 tí a bá ń yayọ̀ ìṣẹ́gun ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu ojú á pé ẹsẹ̀ á pèlé o